a máa ń pè wọ́n ní Abramco. Okay, Abramco. Ọ̀gá wa náà ni Abramco. Àwọn náà ni iṣẹ́ yẹn. So àwọn náà dẹ̀ sọ pé àwọn fẹ́ ṣiṣẹ́ pé kí n wá. Nígbà tí mo wá dé location yẹn. So láti day one títí tó fi di last day. Mo ò ṣiṣẹ́ ní location yẹn. So Kevin IKEDUBA, Baba, Ogawa, God bless you, sir. Shout out to Kevin IKEDUBA, boss, respect. I really appreciate you, Baba. So, I want to know, last day, on make up one lower ni prime ni film yẹn. So, but you have me laptop kan tí mo dúró, ọkàn guy come, mo kàn súnmọ́ wọn, mo kàn kí wọn. Ó sì wà láti location day one tí mo sì wà bí mo ti ń dé mo ní bẹ́ẹ̀ ni sá. Kevin ti notice Ọlọ́run, wọ́n ní àbọ̀ mo rí kó ṣiṣẹ́ ọkàn mo ní bẹ́ẹ̀ ni sá wọn lò mí náà. Wọ́n lò ẹ́ báwo kí ló ṣẹlẹ̀? Kò sí crime là ń ṣe náà ó fit nǹkan tá à ń yá náà bó tẹ̀ ṣe sí nǹkan òkan lè wà nígbà tí tó máa fi lọ lé má ṣe kankan àbọ̀ ní bá ń pè pm dà pm wá jẹ́ 220. So ìgbà tó máa pè 220 tó náà kí ló ṣẹlẹ̀ ẹ mọ̀ ọ̀rẹ́ mọ̀ location náà kí ló bọ́ ìtì wà nígbà láti day one ẹ̀ jẹ́ kó ṣe kí ló ṣe ẹ̀ṣẹ̀ náà kó ṣe pé mi fẹ́ lò bọ̀ producer náà jẹ́ kí n ṣiṣẹ́ mi bí iṣẹ́ àwọn náà ń sọ ẹni tí máa lò fún mi tó bá fẹ́ ya nǹkan máa ní àpẹ ẹni báyìí mo fẹ́ lò so nǹkan tó ṣẹlẹ̀ ọmọ nígbà pé producer náà wà Abramco wa yẹn náà Abramco kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ kọ́ mọ̀ yẹn náà ó ní sí nǹkan táwọn fẹ́ kí n ṣe. Kíni wá Kevin IKEDUBA wá ní àìrọ́ sínú eléyìí last scene Kevin IKEDUBA dẹ̀ nìyẹn scene tí mo fẹ́ ṣe ẹ jẹ́ kó wà lára àwọn ọmọ ẹ̀yìn mi kó wà tó bá pẹ́ ẹ̀kan yìí náà ló máa ṣe bọ̀ kémi jáwọn kó ṣiṣẹ́ lójú mi so bí mo ṣe wá ṣe sí yẹn so mo ṣe bí ṣe deliver 220 go acting mi rí so mo ṣe wá deliver 220 náà pa so ọmọ after gbàtà wá ṣe iṣẹ́ yẹn tán ibẹ̀ yẹn gbọ́n ní Kevin IKEDUBA ti sọ mí ní Omoga tí mo ń jẹ lé ni. Oh my God, lórí set yẹn. Ọlọ́run bá ń gbọ́. Àṣẹ tí Kevin IKEDUBA fi sọ̀rọ̀ yẹn. Ọlọ́run bá ń gbọ́. Àṣìbọ́n yẹn sọ kò ń ṣe pé ẹ mọ̀ kárátà yẹn wọ́n pa kárátà mi ni bọ́ bíi pé Kevin IKEDUBA ọmọ ta wọ́n kidnap èèyàn so ẹnìkan wá fẹ́ wá rescue which is boyfriend girl yẹn wá fẹ́ wá rescue ó fò fẹ́ǹsì wọlé àwọn làwọn kọ́ lọ pàdé ẹ̀ pé wá láti bo kíní kọ̀ọ̀kan mi ṣáà bá fa àwọn bíi méjì ni wọ́n ṣáà mú mi wọ́n pa kárátà mi nígbà tó wọ́n padà àwọn 220 lọ́ padà wá rescue lọ́ padà mú ẹnìyẹn jàre 220 àwọn lọ́ padà mú so báyìí wá mú pẹ̀lú bọ̀ tán dẹ́nìyẹn kúnlẹ̀ tí Kevin ṣe dé báyìí Kevin kọ́ ṣáà gbẹ́ ó yà wíri báwo ló ṣe wọlé kíní kọ̀ọ̀kan kan níbo ni Omoga wà tí ẹnì yìí fi wọlé àwọn tó ṣe bá ní ó ti pọ̀ Omoga tẹ́ báyìí tí Kevin ṣe dalẹ̀ rú pé ó pọ̀ Omoga kẹ̀ kí lẹ́nu nọ́mbà yẹn náà yẹ bàjẹ́ fún mi wọ́n rí sí pé bàbá yìí mà ti ṣe mistake èmi mà ní èmi náà lọ́mọ́gà àbẹ́ òpin ọ̀kan pàtàkì so wọ́n fẹ́ ṣe kìnìyàn fún mi tán ni bàbá látijọ́ tí mo ti wá ń ṣe kìnìyàn bọ̀ láti 2008 yẹn 2013 ẹwọ́ ọdún yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ wá tó lè sọ pé bàbá àní tí bá wá girlfriend mi kan ló ń gbà yẹn inú márùwá mi ti máa ń jókòó dé nígbà tí fíìmù yẹn jáde àwọn èèyàn máa pè mí ayé ẹnu fíìmù kan òun ṣáyàn òun ṣe kíní kan tí bá wà ní márùwá ìjọ kan tó tẹ̀ ṣe tó fọ́ọ̀nì sí mi wọ́n á ń dóde girlfriend mi yẹn fọ́ọ̀mù ọ̀kan ṣe pè mí ọmọ yẹn àjọ kọ́ acting bí kan náà ni so ẹ̀mọ́ tí wọ́n rí mi bíi pé àpòpọ̀ yìí máa ti ń lọ ju àwọn adájọ́ bẹ̀rẹ̀ mi náà ọmọ yẹn kàn pè mí nínú márùwá yẹn girlfriend mi wá sí ìdè hello àwọn apọ̀tàn hó lé wọn àwọn ẹni fíìmù kan sọ ṣáà pa mo kàn kọ́ tẹ̀lé gbà ìsìnkọ́ ló máa pẹ̀jẹ́ girlfriend mi dé kó lè ṣáì ló bá ń pè mí ìbá gbé mọ́ nígbà bẹ̀rẹ̀ yẹn tó jókòó sí mi nínú márùwá báyìí mo kàn mú fò yẹn ni mo kàn fún flash yẹn ni mo kàn kọ́ sí àpadà ni mo ṣe pè nìyẹn mo á fi sí speaker hello àpàtà ló ń sọ̀rọ̀ Dayọ̀ ló ń sọ̀rọ̀ náà kí ló ṣe àmọ́ owó fíìmù kan sì ni fíìmù yẹn àwọn ṣáà pa báyìí fíìmù tí mo ti mọ̀ mí ìsínú méjì ọ̀yẹ̀ kan tí mo wà náà ni o. àbájá nǹkan tó yẹ pé fídíò ẹ̀ go viral gan látara pé Abul Abel rí fídíò yẹn so nígbà tá Abul Abel máa tí mo ṣe fídíò bàbá yẹn tí mo post mo kàn rí ẹnìyẹn tó kàn mẹ́sẹ̀gì mi pé kí n send number mi Abul Abel ní TikTok ó wá jẹ́ followers yẹn wà ní 1000 plus. àwọn fake yìí tún Abul Abel ó bá ní kí n send WhatsApp ó ní kí n send number mi mo á sọ síbẹ̀ pé ṣe rí Abul Abel àbí fake. Welcome to another very exciting edition of Unscripted with Jeff Owolewa. Yeah, àlejò mi lórí ètò lẹ́ni is one of the biggest pranksters ní industry wa. He's an actor. Àwọn náà lè ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yìí. Eléyìí kò sọ̀rọ̀ suspense ń bẹ̀ rárá. Àwọnú ẹ̀ straight up ni. Ẹ káàbọ̀ sí orí ètò Omoga. Kò ní bàjẹ́ àwà. Àwọn ará ilé fẹ́ meet yín kí lorúkọ yín gangan torí Omoga àgbà tèmi náà ti mọ̀ yín kí má pààrọ̀. Àtìgbà tá ti máa jọ ń jẹ fried rice lọ́dọ̀ 220 Omoga lèmi máa kí lorúkọ yín gangan ibo la bí yín sí kí ni background yín ẹ jẹ́ káwọn ará ilé mọ̀. Orúkọ mi ni Oríyọmí Àyìndé Ọláníyì aka Omoga Entertainment bí mo ṣe ń sọ yẹn àwọn tó dá mọ̀ wọ́n ti gbọ́ wọ́n ti ṣe kíni wọ́n ti sáré gbé fóònù yẹn sójú láti wẹ̀ tó ń sọ̀rọ̀ èmi náà ni
Ọlọ́run nífẹ̀ẹ́ lómi ṣe mí. So mo bẹ̀rẹ̀ ìgbésí ayé mi ibi tó ń bí mi sí gangan ní ìjọra. Ìjọra olóyè ni wọ́n bí mi sí. So òjọra bá di àjẹgúnlẹ̀ everywhere. Àdẹ̀jẹ́ ọ̀kan lu yẹn tó yẹ pé kó jẹ́ ibi tó le kò síbi tó ọmọ ìjọra ò lè gbé. Kì í jalè kò sí ó lè ń jọra. Bọ̀ kò síbi tó wọn kì í gbé. Iṣẹ́ tó le wọn kì í fọ́. So ìlú yẹn ni mo ti wá. Àwọn kan máa ń sọ pé àwọn ọmọ ìjọra ọmọ líle. Èmi ọmọ líle. Ṣé lóòótọ́ ni? Wọn ò parọ́. Ìjọra le gan o. Ìjọra le gan. Ohun ìsọpọ̀ ọmọ tó bá ti gbé ìjọra kò sílùú tí ó lè gbé mọ́nú ayé. So but bí ìjọra ṣe wá le yẹn tó Ọlọ́run fi nǹkan kan kẹ́lù tí mo ti wá. Kí ni yẹn? Ọlọ́run àjọdá fún yín. Àmín àṣẹ. Kódà kan máa jà lọ́wọ́ báyìí. Ìjọra lẹ ti máa rí pé lẹ ti máa rí tí àwọn èèyàn ń jà lọ́wọ́ báyìí tó ń gbé àdá tó dẹ̀ jẹ́ wípé tó bá dẹ̀ dàsìkò òun wọ́n á dẹ̀ lọ gbé àdá lẹ̀ wọ́n á dẹ̀ wọ mosque lọ. Really? I swear. So mosque pọ̀ gan. Kálukú máa ń yọ mosque síwájú ilé ẹ̀ ni. Bàbá kò sí bó ṣe lè burú tó ṣé wọ́n tó jòkó táwọn tó dẹ́kun ẹ̀ dẹ́ dìde báyìí tán lọ ókè ó jòkó bí tẹ́ jòkó yẹn mosque máa bẹ̀ ṣá. Òwò ara àwọn tó kù ẹ̀ tó dìde tán wọn mọ́ṣáláṣí lọ ìtìjú yẹn ò ní fẹ́ jẹ́ òjòkó wá lọ. Ló fi jẹ́ pé ìlú yẹn Ọlọ́run kẹ́ látara nǹkan yẹn wàláhì tàláhì Ọlọ́run fi yẹn kẹjọra. So tẹ́ bá dọ́mọ tó bá burú tó bá le níjọra náà kò sí báyìí lélẹ́ tó máa ń padà rọ o. Ó lè ọkọ̀ fi líle bẹ̀rẹ̀ bẹ̀ ó máa ń padà rọ. So ibẹ̀ ni mo ti wá nígbà tí màá dẹ̀ bẹ̀rẹ̀ iléèwé àkọ́bẹ̀rẹ̀ mi mo bẹ̀rẹ̀ láti ìjọra primary school. Okay. So after that mo lọ United Christian Secondary School. Okay. So ibẹ̀ ni mo kà dé. Okay. So ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ sọ pé kò sí bí wọ́n ṣe lè ṣe pátá tó níjọra tó bá pèrún ọmọ àwọ̀ mọ́ṣáláṣí lọ kírun ọmọ ṣẹ̀sìn ṣé tí ìjàmbá bẹ́ẹ̀lẹ̀ for instance ṣé wọn kì í lọ́wọ́ ní mọ́ṣáláṣí lọ gbéjà wọlé lọ àtàkì àwọn tí. ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí. Báwo ló ṣe ṣẹlẹ̀. tí wọ́n wà lórí ìwọ̀n tó ń kíw lọ́wọ́ àkànbọ̀ gbà ìbọn bẹ anybody lórí ìwọ̀n àwọn mọ́ọ̀sì tó máa wà ní ìbọn bẹ anybody lórí ìwọ̀n. Ọlọ́run lórí ìwọ̀n àmọ́ tó ti wá gbọ́ àwọn tó bá ilẹ̀ àwọn tó dẹ̀ ibi jápa. Ẹbọ ni járun. Ọlọ́run bá ń gbọ́ ó ti ṣẹ̀bọ̀ ó ti pẹ́ gbogbo àyẹn náà kò ń ṣe bí ọwọ́ ọ̀sìn mọ́ gbogbo ẹ̀ tí Ọlọ́run ti jẹ́ kó dá ẹ̀dá kò sí nǹkan tó ń jẹ́ báyẹn mọ́ ọ̀sìn ẹ bá dé àyà àdúgbò mi sìn no ó ti yàtọ̀ tí ẹ pé inú èmi gan máa ń dùn ó rọrùn fẹ́mi gan láti wọ̀ wàláì so alhamdulilayi so ibi tí mo ti wá nìyẹn ọlọ́dẹ ní lẹ́ni báyìí sìn bọ́ téèyàn bá fẹ́ dà lóòrùn máa dà o ológo pọ̀ ń jọra tí mo ti wá gan mo fọ́ Ọlọ́run bá tó dá mi búra ọmọ ológo pọ̀ gan ṣe understand bọ́ nǹkan téèyàn bá fẹ́ dà tó bá fẹ́ tẹ̀lé ibẹ̀ náà ló máa tẹ̀lé tó bá yẹ pé òkè owó pé òkè ológo ló fẹ́ yà tó dẹ̀ dúró bẹ́ẹ̀ ó máa yà o. àlùbáríkà wà ń bẹ. àlùbáríkà wà ń bẹ nítorí pé ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ kan mo ní most of àwọn 90% ọmọ tó bá jẹ́ boys inú ìjọ àtẹ́ ẹ̀ ní believe náà máa ń kírun so Ọlọ́run fún àlùbáríkà yẹn síbẹ̀. Now let us know more about you torí táìmù kan tí mo mọ̀ yín mo mọ̀ pé you are into filmmaking actor nìyí ẹ tún máa ń ṣe PM ṣe bí then ìgbà tó wá yá mo tún rí pé 220 wà lára àwọn tó jẹ́ bíi mentor yín. bẹ́ẹ̀ so nísìn ẹ ti wá di popular content creator ẹ ti di prankster tó popular tó jẹ́ pé àwọn bloggers ńlá láti ń repost àwọn iṣẹ́ yín kí ni difference kí ni experience yẹn from acting movies then content creation kí ni yàtọ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé àkọ́kọ́ náà ṣe rí àtìgbà tí mo ti wà kékeré ni mo ti nífẹ̀ẹ́ sí kí n máa act gan. mo nífẹ̀ẹ́ sí nígbà tí mo wà primary school so mo ṣe dáadáa àṣẹ understand àṣẹ àwọn stage play yẹn mọ̀ bí ọpọlọ wa ṣe lè ṣe nígbà yẹn so nígbà yẹn dẹ̀rẹ̀ máa ń bá wọn tó bí mi sọ wọn ò fún mi ní àyè tí wọ́n ṣáà ní pé kí n lọ kọ́ṣẹ́. iṣẹ́ wo. iṣẹ́ tó lọ mú kọ́ so mo lọ bẹ̀rẹ̀ iṣẹ́ kíkọ́ ní year 2000 so wọ́n fi mí sẹ́nu kọ́ṣẹ́ so mo dẹ̀ kọ́ṣẹ́ yẹn nígbà tí mo kọ́ṣẹ́ yẹn tó di pé èmi náà ti wá nígbà tó di tí mo kọ́ṣẹ́ yẹn di 2007 làwọn òbí mi kú jọra tó yẹ pé èmi nìkan mọ́ adá mi léyàn kankan mọ́ ṣe understand so ó wá wà láàrin màmí àtọ̀gá mi pé ṣé ká máa mú lọ àbí kó dúró bí ọ̀gá mi wá ní kí wọ́n jẹ́ kí n dúró so mo fi wá dúró so inú ṣọ́ọ̀bù ni wọ́n máa sùn gbà yẹn so bàtọ́ wá ti di pé mi ìkọ́kọ́ máa sun ṣọ́ọ̀bù wọ́n kàn sun ilé wa yẹn náà bẹ́ẹ̀ tàti kó yẹn so kọ́ tó lẹ́yìn gbogbo yẹn kó bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́
wọ́n fẹ́ tún lé yẹn kọ́. Okay. So nígbà tó wá di pé àwa sì wà èmi sì wà nù bẹ̀ mò ń sùn. Nígbà tó wá yá wọ́n wọlé yẹn nígbà tó wọ́n wọlé yẹn wọ́n á lọ sùn shop. You understand? So nígbà tó wá di pé wọ́n wọlé yẹn tí shop yẹn náà tún di pé ìkọ̀kan ṣẹlẹ̀ ọ̀gá ṣáà bínú pé yá àwọn òṣèfẹ́ kẹ́nìbọ̀dì máa shop bíi kan jí aṣọ because ìgbà tí mo ti ń sùn bẹ̀ yẹn èrò pọ̀ àwọn èmi náà ní lọlé wọ́n wá ń wá aṣọ ọ̀gá wa bínú pé àwọn fẹ́ kẹ́nìbọ̀dì sínú shop yẹn mọ́. So mo á ní láti máa lọ sunlé tán kọ́ yẹn bẹ́ẹ̀ torí pé ṣáà lè fi kọ́ṣẹ́ yẹn parí. Inú uncompleted building yẹn. Ẹ̀bẹ̀ náà mo ń sùn. So ilẹ̀kùn wa tá a yọ nígbà yẹn ilẹ̀kùn yẹn máa ń tẹ́ kalẹ̀ tí màá fi ń sùn. So ìjọ tí mo wá lè sọ pé kì ní ìyájọ́ nǹkan tó tọ́ọ̀tì mi gan tó yẹ pé gbomi jẹ́ lójú mi pé lóru yẹn mò ń sunkún. Òru ẹ̀ mọ̀ pé ọ̀tí ìlú fẹ̀ ẹ̀ náà òjò wa bẹ̀rẹ̀ inú bẹ̀ náà láṣọ àwọn aṣọ mi wà o. So òjò yẹn wá bẹ̀rẹ̀ so mo wá dúró mo lẹ̀ máa ògì mo wá gbé ilẹ̀kùn yẹn lẹ̀ mo wá fi ṣe báyìí sáà ògì báyìí mo bí mi bẹ́ǹdì ẹ̀ báyìí mo bẹ́ẹ̀dẹ̀ so mo wá bọ̀ lábẹ́ gbogbo ẹ̀ náà irọ́ ni òjò yẹn pa mí ó pa gbogbo aṣọ mi lóru gànjọ́. So ìjọ yẹn jẹ́ nǹkan tó yẹ pé inú mi bá jẹ́ gbọ́n bọ̀ kò sí nǹkan tí mo fẹ́ ṣe nítorí pé mo wò pé mo ti sọ fáwọn tó bí mi pé mi fẹ́ máa gbogbo àtàdà ń sọ iná dẹ̀ rí èmi náà so pàtó yàtọ̀ pé mo ti sọ fáwọn tó bí mi pé mi fẹ́ kọ́ṣẹ́ ìparí mi so mo ní mi lọ́pṣọ̀n mo dúró. Ìgbà tó wá di pé kíní ẹ̀ tí wàá pọ̀ jù mi nílé dúró màá máa lọ sọ́dọ̀ àwọn tó bí mi lọ́dọ̀ mọ́ sí mi so màá máa wá láti bẹ̀ wá sí ibi iṣẹ́ so ìgbà tó wá di 28 òun ni mo wá lọ síbẹ̀ so láti mo lọ bẹ̀ pé kí n máa gbọ́dọ̀ wọn so mo máa wá láti my 12 náà ń gbé wọ́n wá láti my 12 máa wá sí Ìjọra láti máa wá kọ́ iṣẹ́ yẹn so 2008 yẹn náà gbogbo yẹn náà ó ti wù mí kí n join acting náà tẹ́lẹ̀ so gbogbo 2008 yẹn mo wá ọ̀rẹ́ mi kan wá wà tí mo bá ń lé ọ̀dọ̀ mami yẹn the same compound náà ń gbé àwọn náà nílé yẹn máa ń pè ní iṣẹ́ ilé so òun ló wá mo wá máa ń sọ̀rọ̀ ìfọ̀nà tíátà lòun ṣe kó máa mú mi lọ sí rìhásà wọn gbà tí wọ́n á dé rìhásà wọn ó wá jẹ́ rìhásà Ọlámilékan Àyìnlá 220 tọ́jọ́ ga tèmi lé ní so bó ṣe àmúdé mọ̀ 220 ní rìhásà grand àwọn ń tọ́ láti máa kọ́ àwọn èèyàn wọ́n ń dí ààrẹ tó ń ṣe gbẹ̀ ọ̀rẹ́ mi yẹn ṣáà dé lọ kí wọ́n mi lọ jòkó lẹ́yìn mo ṣáà ń wo gbogbo ẹ̀ so ngbà tí wá yá tán parí òun fẹ́ try to introduce mi wá pé wá mi wá kọ́ṣẹ́ máa rí ohun mi kì í ṣe òbọ mi ìfẹ́ kọ́ ń bẹ̀ yẹn nítorí pé ọ̀rẹ́ mi ní ẹ́ tó o bá mú mi lọ bẹ̀ yẹn pé kí n wá kọ́ acting o sì lẹ́nu lórí mi pé tọ́wọ́ bá ṣe lọ sí iwájú wa ní àwọn ẹ̀gbọ́n mú ẹ wá ní so èmi dẹ̀ máa try to máa rí sí nǹkan gan so mo á ní àkó máa rí pé ohun mi kò ní ṣe kó mú lóhùn mi sẹ́bọ̀ máa fọ̀ máa rí jẹ́ n pọ̀ sókè rajà so lèmi fún wa lọ sí costain lọ́dọ̀ ọ̀gá mi kan ọmọgbọ́láhàn Alábí Ògbórí Ẹ̀fọ̀n náà máa ń pè wọ́n sọmọdún Fálàhàn so ní constant so ọ̀dọ̀ wọn mo ti wá lọ bẹ̀rẹ̀ acting yẹn ní 2008 yẹn so ọ̀dọ̀ wọn ni mo ti wá bẹ̀rẹ̀ so títí tó fi di 2009 10 11 12 so bàtó di 11 ni mo ṣe freedom tailor so ìgbà yẹn ni mo ṣe wá ráyè torí ọ̀gá mi tó ń kọ́ mi iṣẹ́ tailor yẹn náà ó free mi bó wà tí mo ṣe kọ́ ẹ lọ́wọ́ máa fún mi láyè kí lọ rìhásà kò ń bínú mi dẹ̀ máa ń bá wọn ṣiṣẹ́ gan ṣe understand so wọ́n máa fún mi láyè lọ kí n lọ rìhásà so bí mo tá lọ bẹ̀rẹ̀ acting tí mo wá kọ́ acting kó tó di wá di pé wá di 2013 mo ti wá kúrò gbogbo 2012 yẹn náà bẹ́ẹ̀ 2012/13 ṣá 220 ya fíìmù kan Àdìgún Olórin ọmọ mi ní 220 shout out to 220 so mo wá síbẹ̀ gbà yẹn ọ̀rẹ́ mi yẹn mọ̀ kọ́ mọ̀ ṣe wọn ni so olú yẹ kájọ lọ síbẹ̀ àwọn náà dẹ̀ ṣiṣẹ́ nínú fíìmù yẹn ṣẹ̀rọ stand so bàtí mo fi tẹ́ mo bà lọ́dọ̀ gàmí náà fíìmù méjì náà mo sọ pé mo wà so fíìmù yẹn ló jẹ́ ìkẹta tí mo wà ní gbà around 2012 kan tí mi bá gbàgbé so gbà tó máa fi di 2013 ni mo wá lọ location kan so ma ní mo forúkọ bo ọ̀gá kan láti àwọn náà yà aṣẹ́ yẹn so ngbà tó wá ṣiṣẹ́ yẹn lórí ètò yìí Unscripted ni kí n forúkọ whatever tó bá go down ó go down ni a máa ń ok n ṣe ni pé ọ̀gá wa tí mi sọ yẹn a máa ń pè wọ́n ní Abraham Co. ok Abraham Co. ọ̀gá wa náà ní Abraham Co. àwọn náà ní iṣẹ́ yẹn so àwọn náà dẹ̀ sọ fún báwọn fẹ́ ṣiṣẹ́ pé kí n wá nígbà tí mo wá dé location yẹn so láti day one títí tó fi di last day mo ò ṣiṣẹ́ ní location yẹn so Kevin IKEDUBA aba ọ̀gá wa God bless you sir gbogbo tẹ́ bá wà lẹ́yìn shout out to Kevin IKEDUBA boss respect I really appreciate you baba so àwọn náà wá last day on make up wọn lọ́wọ́ ni prime ni fíìmù yẹn so bó ṣe wá látọ̀kan tí mo dúró ọkàn ní guy come
mo kàn súnmọ́ wọn mo kàn kí wọn ní ó sì wà láti location day one tí mo sì wà bí mo ti ń dẹ̀ mo níbẹ̀ ní sábà. Kevin ti notice ẹ. Ọlọ́run wọ́n ní àbọ̀mọ́ orí kó ṣiṣẹ́ ọ̀kan mo níbẹ̀ ní sáwọn lómìnira wọn lù ẹ́ báwo kí ló ṣẹlẹ̀ kò sí crime là ń ṣe náà ó fìtì nǹkan tá à ń yá náà bó tẹ̀ ṣe sí nǹkan òkan lè wà nígbà tí tó máa fi lọ lé má ṣe kankan àbọ̀ ní bá ń pé pm dà pm wá jẹ́ 220. so ìgbà tó máa pé 220 tó náà kí ló ṣẹlẹ̀ ẹ mọ̀ ọ̀rẹ́dẹ̀ mọ̀ location náà kí ló ìbọ̀bọ̀ ti wà nígbà láti day one ẹ̀ jẹ́ kó ṣe kí ló ṣẹlẹ̀ tó ṣe náà kó ṣe pé mi fẹ́ lò bọ̀ producer náà jẹ́ kí n ṣiṣẹ́ mi bí iṣẹ́ àwọn náà ń sọ ẹni tí máa lò fún mi tó bá fẹ́ ya nǹkan máa ní àpẹ ẹni báyìí mo fẹ́ lò so nǹkan tó ṣẹlẹ̀ ọmọ nígbà pé producer náà wà Abraham kò wáyé náà Abraham kò kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ kọ́ ọmọ yẹn náà ó ní sí nǹkan táwọn fẹ́ kí n ṣe. kíni wá Kevin IKEDUBA wá ní àìrọ́ sin eléyìí last sin Kevin IKEDUBA dẹ̀ nìyẹn sin tí mo fẹ́ ṣe ẹ jẹ́ kó wà lára àwọn ọmọ ẹ̀yìn mi kó wà tó bá pẹ́ ẹ̀kan yìí náà ló máa ṣe bọ̀ kémi jáwọn kó ṣiṣẹ́ lójú mi so bí mo ṣe wá ṣe sí yẹn so mo ṣe bí ṣe deliver 220 go láti mi rí so mo ṣe wá deliver 220 náà pa so ọmọ after gbàtà wá ṣe iṣẹ́ yẹn tán ibẹ̀ yẹn gọ́gán ní Kevin IKEDUBA ti sọ mí ní Omoga tí mo ń jẹ lé ni. Oh my God lórí sẹ́ẹ̀tì yẹn Ọlọ́run bá ń gbọ́ àṣẹ tí Kevin IKEDUBA fi sọ̀rọ̀ yẹn Ọlọ́run bá ń gbọ́ àsìkò yẹn sọ kò ń ṣe pé ẹ mọ̀ kárátà yẹn wọ́n pa kárátà mi níbọ̀ bíi pé Kevin IKEDUBA ọmọ ọ̀tá wọ́n kidnap èèyàn so ẹnìkan wá fẹ́ wá rescue which is boyfriend gay wá fẹ́ wá rescue ó fò fẹ́ǹsì wọlé àwọn làwọn kọ́ lọ pàdé ẹ̀ pé wá láti bo kíní kọ̀ọ̀kan mi ṣáà bá fa àwọn bíi méjì ni wọ́n ṣáà mú mi wọ́n pa kárátà mi nígbà tó wá tí wọ́n padà àwọn 220 lọ́ padà wá rescue lọ́ padà mú ẹnìyẹn jàre 220 àwọn lọ́ padà mú so báyìí wá mú pẹ̀lú bọ̀ tán dẹ́nìyẹn kúnlẹ̀ tí Kevin ṣe dé báyìí Kevin kọ́ ṣáà gbẹ́ ó yà wíri báwo ló ṣe wọlé kíní kọ̀ọ̀kan kan níbo ni Omoga wà tí ẹnì yìí fi wọlé àwọn tó ṣe bá ní ó ti pọ̀ Omoga tẹ́ báyìí tí Kevin ṣe dalẹ̀ rú pé ó pọ̀ Omoga kẹ̀ kí lẹ́nu nọ́mbà yẹn náà yẹ bàjẹ́ fún mi wọ́n rí sí pé bàbá yìí mà ti ṣe mistake èmi mà ní àìmú náà lọ́mọ́gà àbẹ́ òpin ọ̀kan pàtàkì so wọ́n fẹ́ ṣe kìnìyàn fún mi tán ni bàbá látijọ́ tí mo ti wà ń ṣe kìnìyàn bọ̀ láti 2008 yẹn 2013 ẹwọ́ ọdún yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ wá tó lè sọ pé bàbá àní tí bá wá girlfriend mi kan ló ń gbà yẹn inú márùwá mi ti máa ń jókòó dé nígbà tí fíìmù yẹn jáde àwọn èèyàn máa pè mí ayé ẹnu fíìmù kan òun ṣáyàn òun ṣe kí nìkan tí bá wà ní márùwá ìjọ kan tó tẹ̀ ṣe tó fọ́ọ̀nì sí mi wọ́n á ń dóde girlfriend mi yẹn fọ́ọ̀mù ọ̀kan ṣe pè mí ọmọ yẹn àjọ kọ́ àti ibì kan náà ni so ẹ̀mọ́ tí wọ́n rí mi bíi pé àkọ́bọ́ yìí máa ti ń lọ ju àwọn adájọ́ bẹ̀rẹ̀ bí náà ọmọ yẹn kàn pè mí nínú márùwá yẹn girlfriend mi wá sí ìdè hello àwọn apọ̀ tán hó lé wọn pé àwọn ẹni fíìmù kan sọ ṣáà pa mo kàn kọ́ tẹ̀ nígbà ìsìnkọ́ ló máa pẹ̀jẹ́ girlfriend mi dé kó lè ṣáà pé bá ń pè mí ìbá gbé mọ́ nígbà bẹ̀rẹ̀ yẹn tó jókòó sí mi nínú márùwá báyìí mo kàn mú fò yẹn ni mo kàn fún flash yẹn ni mo kàn kọ́ ọ̀sẹ̀ padà ni mo ṣe pè nìyẹn mo á fi sí speaker ẹ̀ lọ́wọ́ fàtà ló ń sọ̀rọ̀ àdáyọ̀ ló ń sọ̀rọ̀ àkíló ṣá àmọ́ wo fíìmù kan sí ni fíìmù yẹn àwọn ṣáà pa báyìí fíìmù tí mo ti mọ̀ mí ìsínú méjì ọ̀yọ̀ kan tí mo wà náà ni o mo náà fíìmù wo ni ẹ kí ni táìtù ẹ̀ mo tún wá ń bèèrè táìtù ẹ̀ fíìmù tí mo mọ̀ fíìmù wo ni ẹ kí ni táìtù ẹ̀ mi ò èmi náà ó tún náà o kíní kan náà mi náà fíìmù wo ni ẹ fíìmù wo ni ẹ ìgbéraga ẹ̀ mélòó la fẹ́ rántí. tí ó ti yé so inú mi dùn gan tó yẹ pé fíìmù yẹn mo lè sọ ẹ̀kọ́ tí mo gbà láti jọ yẹn báyìí lórí sẹ́ẹ̀tì yẹn gan 220 wá sọ fún mi pé mi ìdí àmọ̀ pé mo á ti bá yọ èmi ń gbé láti jọ tó dín náà ó yá wọ́n wá fún mi ní 2 scene tó tún wá fún mi yẹn náà tún wá yà wèrè another film nínú fíìmù yẹn gangan nínú sinẹ́ẹ̀nà lẹ́yìn ìgbà tí Kelvin lọ ó tún wá fún mi 2 scene Ọlọ́run so 2 scene yẹn mo tún wá ṣe Omoga àti gba ní 220 gangan lọ́n tún wá tẹ Omoga yẹn mọ́ mi lára débi pé mo ti fẹ́ change orúkọ yẹn kó lọ́mọga 220 ò gbà Ọlọ́run 220 gbà Omoga yìí náà ni kò máa lò sẹ́ẹ̀ àlùbáríkà wà ń bẹ́ẹ̀ Ọlọ́run so lẹ́yìn ìgbà yẹn 220 wá mú mi báyìí pé wá mo máa ń rí ẹ̀ tó máa ń wá location but tó bá fẹ́ wá important try láti join crew tó bá wá o kàn wá o àsìkò kan tó ń ṣe o ṣe anything so wọn ò ní rí ẹbí kó wá even tó máa ń lọ ọ máa lé ẹ bọ́lẹ̀ pé bọ́lẹ̀ má tẹ̀lé wa join kankan bí a dop ló máa ṣe ni o bí a continue tó máa lọ kọ́ ni mo ṣe bẹ̀ wọ́n ní ọ̀gá bàbá ẹjọ́ ẹ ṣàánú mi pm tension yẹn gan ló ń wù mí bọ́ mi lẹ́nu kankan mi owó tèmi wa máa ń gbà pọ̀ bóyá kò mú nǹkan bàbá mi lẹ́nu kankan tó bá lè ṣe fún mi náà ni ṣáà dì wọ́n lẹ́sẹ̀ mu bó ṣáà ṣe ní òkè ọ̀yà kò sí wàhálà màá kọ́ mpm wọ́n wá mú mi gbà yẹn so ẹni gbàgbà tí mo sọ yẹn wọ́n ṣì ń gbá greek èmi ṣe máa ń sọ nínú gbogbo àwọn ọmọ ṣiṣẹ́ 220 wọ́n fi dàbí gbà tó pé èmi àgíríkì tí wọ́n sọ yẹn wọ́n wà ní fíìmù àgíríkì yẹn ìṣàwò kọ́ nìyẹn àbá sọ ìṣàwò ẹ̀nà ọtí 220 wà lásọ lọ àbí ṣàwò ìṣàwò náà ni òun náà ni ìṣàwò ẹ kó lè mọ kí mo mọ ibẹ̀ náà rán ti ya àdìgbò lóhun tí mo sọ tẹ́ wà ń bẹ̀ yẹn mo mọ fíìmù yẹn ni ìwọ ni ẹ̀yin ní ká tẹ̀síwájú so gbà yẹn náà sì wà ń bẹ̀ special tó ti bá gbà yẹn báyìí máa tẹ̀lé wọn location wọn máa gbé pè mí máa lọ gbé báàgì ńlé
bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn débi wípé àwọn 220 kọ́lọ́run lọ́jọ́ èní túbọ̀ bá ń wọ lásìkò tá a wà yìí gbogbo tó bá ń dáwọ́lé kó máa yọrí sí àmín gbogbo kíbi tọ́lọ̀ wọn bá kú sí kọ́lọ́run bá wọn túbẹ̀ ṣe àmín so mo máa tí bá ń ṣe prayer mo máa kọ́ ń gbàdúrà fún ọ̀gá mi kí tó gbàdúrà fúnra mi náà torí èrò ọkàn mi ni pé tó bá ti ń ga èmi náà ń ga ni because nǹkan ṣe inú ayé mi pọ̀ gan o mi wá mọ̀ kí bí akíní tèmi náà dẹ̀ tún wá fi ṣoríṣà pé Ọlọ́run kàn ń fẹ́ gbogbo ẹ̀ kàn rí bẹ́ẹ̀ torí ọ̀gá tí mo ti kọ́kọ́ ṣe gangan Ọmọgbọ́láwọn Àlàbí bàbá owó fọ́ọ̀mù tó máa ń san ní ọ̀dọ̀ Ọmọgbọ́láwọn gbà yẹn wọ́n máa ń san owó fọ́ọ̀mù wàá gba fọ́ọ̀mù 10,000 wàá dẹ̀ sanwó rehearsal grant 20,000 bàbá 1,000 mo san. wọ́n dẹ̀ gba ìwọlé. wọ́n láìkì mi débi pé gbogbo nǹkan náà máa ń ká wọ́n láìkì mi gan so mi mọ tí mo fi ṣe orí lọ́dọ̀ wọn kí tó tún wá pàdé 220 tí mi tún san 1 naira táwọn náà tún fi kọ́ mi PM bàbá máa gbowó oúnjẹ àbápa iṣẹ́ máa gbowó iṣẹ́ mi tí mo bí wọ́n lórí PM kọ́ o máa gbowó oúnjẹ máa tún gbowó iṣẹ́ nígbà tó wá di 2015 náà wá ní kí n máa wá gbé pẹ̀lú àwọn so mo fà lọ ń gbé pẹ̀lú wọn tó fà dípa fi ń gbébi tó ń gbé nígbà yẹn tẹ máa ń wá yẹn a máa ti ń jẹ fried rice yẹn. Ọmọga ẹ ti ń gbé mi lọ sí àwọn pọ́ìntì kan tí ti fẹ́ débẹ̀. ọ̀rẹ́ ọ̀gá mi kan wà wọ́n ṣe rice kan gbà yẹn rice àtẹwà wọ́n fi kàn dorí rice yẹn. èmi mo ṣe rice yẹn. no sir. èmi ni ẹni sọ pé mo ṣe rice yẹn ní ọjọ́ yẹn. ok ẹ̀yin náà ṣe rice. mo ṣe rice yẹn ni mo mọ̀ fi kọ́ sí. kẹ́mọ́ bá jẹ́ bẹ́ẹ̀ pọ̀ jù ok. ẹni fẹ́ kí jẹ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ dá jẹ ni èmi ò ń pín oúnjẹ jẹ. bàbá síbi kan tí mo jẹ mo ya iṣó jẹ mẹ́ta. ẹ máa púpù wọ next year. ṣé àmọ́ tó wà fún ọ ni bàbá nígbà tí mo ya iṣó yẹn dé mo ti dá òórùn iṣó yẹn mọ̀ ṣé tí bá wà ń pálọ̀ tí bá tún wá gbóhùn iṣó yẹn from nowhere mọ̀ bàbá yìí ni ó ṣé ti yẹn rẹ̀ bàbá alhamdulilayi adúpẹ́ fọlọ́n lọ́jọ́ ìpínlẹ̀ so mo really dúpẹ́ gan lọ́wọ́ ọ̀gá mi Ọlámilékan Àyìnlá Tuntun because wọ́n ṣe gan wọ́n sún wá sí ìdúró ọjọ́ kan Káyọ̀dé Adébáyọ̀ àwọn náà ń di wọ́n fẹ́ ṣiṣẹ́ kan wọ́n wá pèsè ìṣẹ́ tó aláwọ̀ ọ̀gá yẹn wọ́n ní àpékọ́ fún wọn ní ọmọ wọn yẹn Ọmọga so iṣẹ́ méjì ọ̀rọ̀ tí mi sọ yìí ọ̀rọ̀ tí mi lè gbàgbé láyé mi ni ebi àti tuntun láàjọ wà ń lé normal mọ̀ pákàntì tuntun ní issue time yẹn ATM ọgbọ́n rówó gbà àdẹjọ àjọ jáde àjọ dé lálẹ́ ni ó kọ̀ láti mú lọ sí location owó tó wà lọ́wọ́ wọn is 1,000 naira tàjọ mọ̀ fúnra wa because mo rí wọn tán so ìgbà tó wá dá ọjọ́ kejì jẹjọ Monday mo fẹ́ lọ ṣiṣẹ́ lájà mo ti wá wẹ̀ tán jẹ́ so mo ti wá wẹ̀ tán àwọn wá wà ń pálọ̀ máa wọlé máa jáde mi mọ̀ gẹ́gẹ́ bí ọ̀gá mi lè sọ pé fún mi lówó mọ́tò so máa wọnú yàrá máa tún lọ pálọ̀ padà mo ti wẹ̀ tán láwọn nǹkan ti pé mo ti ṣe tán máa tún yàrá tó ń wá nǹkan máa tún ọ̀gá iṣẹ́ rí mi ni wá Ọmọga ó yẹ kó ti wà ní location this is 8 a.m. ó yẹ kó ti wà ní location kí ló ń ṣe tó ń para dáadáa mo ṣáà kùn kí ló ṣẹlẹ̀ mi ló wà lè sọ látàárọ̀ mi mọ̀ ìgbà tí mo náà kò so lọ́wọ́ yín ni ó yà gbà ló máa gbẹ́ dé ibi tó ń lọ yẹn lájà nígbà náà 500 máa gbé mi débẹ̀ bánà 500 máa gbé mi débẹ̀ 500 bá fún mi ní 1,000 tẹ́mi mọ̀ kó wà lọ́wọ́ wọn fún nǹkan tó fún mi gan wọ́n bá ná 1,000 ẹ̀ sí mi bá bọ̀tà lọ́gbẹ̀ bánà mò ń bọ̀ sábà ń bọ̀ lódà fẹ́ sáyé lọ ṣe lọ́dọ̀ àwọn ọdún ni láwọ̀ kùtùkùtù Monday wọ́n ṣe ní 500 wọ́n ṣe ní owó mọ́gbẹ́ni máa lọ́jọ́ ọgọ́ kí máa gbọ́n máa lọ tètè máa tó ẹ̀kú sí wà ń bẹ̀ mo kàn lọ ni ilé wọn mò ń gbé o nígbà tí mo wá dé láti rí location yẹn mo lò 5 days 6 days mo lò so nígbà tí mo wá dé bàbá ṣáàkì wọn owó tí mo ṣé mo bẹ́ẹ̀ ṣiṣẹ́ ni tí mo dẹ̀ mọ̀ kó so lọ́wọ́ wọn owó tí mo wọ́n máa lọ jàre kó wọn gbowó yẹn lọ́wọ́ mi so jẹ́ nǹkan tó yẹ kí mi lè gbà pé mo mọ bẹ́ẹ̀ ṣe wà kí tó kú òǹlé mo tún wá kó dé pé owó tí mo gbà wọn tún gbà lọ́wọ́ mi so wọ́n ṣe nǹkan tó pọ̀ gan nínú ayé mi wọn tún stop till now. òun ló tún fún yín ní owó tẹ́ fi múùfù lọ́gbẹ̀. àwọn náà fún mi kò dẹ̀ sí owó kan lọ́wọ́ wọn tí mo fi mọ̀ gbàgbà yẹn tí mo fi máa lọ́gọ́ mo sọ fún bàbá báwo lè ṣe wá fẹ́ ṣe mọ̀ wò sí owó kan lọ́wọ́ yẹn náà àmọ́ ọ̀rẹ́ bá ti dé Joshua dínsìn so àwọn tèmi wà bẹ́ẹ̀ máa bá ṣe epo wà nù mọ́tò máa jáde so bí mo ṣe lọ nìyẹn so kọ́lọ́n lọ́jọ́ èní kó túbọ̀ bá ń ṣe kí ni kó bá ń lọ́ọ̀rẹ́ ni wọn kọ́lọ́n jọ jẹun wọn pẹ́ torí lára mi tẹ number 1 product tí wọ́n lè mi tó yẹ pé nǹkan náà ṣe pọ̀ gan tí bá ní nígbà tí máa bẹ̀rẹ̀ prank 220 ni wọ́n advise mi pé bọ̀bọ̀ come sórí ibi tá a wà yìí torí ngbà náà lọ́hùn 220 ti sọ fún mi pé nígbà tó owó tẹ̀sí níyì ngbà yẹn gbogbo 2013 táwọn sọ yẹn mọ̀ pé mo ṣe wá copy ẹ̀ lọ́dọ̀ wọn ni àwọn dẹ̀ mọ̀ pé mo mọ̀ act normal ngbà yẹn táwọn èmi ò rí àmì ẹni tó mọ̀ ṣe bọ̀ àwọn máa ń sọ fún mi pé ó lè ṣe kíní yìí ṣé
pẹ̀lú mo ń ṣe yìí náà bọ̀bọ̀ bó jẹ́ 10,000 lórí lọ mú wá gbàyàn marketer ló ń ta máa ya promo fún ẹ wá post promo yẹn máa fún marketer wọ́n máa fi sínú iṣẹ́ tó bá wá like ẹ̀ tó fi sínú iṣẹ́ táwọn tó mo ní wọ́n ní ṣe láwọn olówó ládùúgbò mo ní mo láwọn olówó táwọn yẹn bá wá rí promo yẹn wọ́n á pé a rí fíìmù tó ṣe bàbá mo ò tí ì parí ẹ̀ ọwọ́ wọn ló ti máa wá gba owó tó máa fi ya odidi fíìmù yẹn bàbá ṣe mọ tó fọ́ ni mo ò rí 10,000 nígbà yẹn Ọlọ́run bá ń gbọ́ mo wá 10,000 tí ó tún wá lè dé gbà tó tún wá tó sèǹtì kan tá tún wá lọ àtijọ́ wà bí ọdún 2 mẹ́ta tó tẹ̀ tó wá sọ fún mi pé kí lọ mú 100,000 wá àwọn máa fowó kan àwọn máa ya fíìmù fún mi. odidi fíìmù fọlọ́run bá búra ọgbà yẹn náà mákẹ́tà náà ló ṣì bàbá mo lò jẹ́ wá fún odidi ọdún kan. 100,000 mo 100,000 mo odidi 1 year mo 100,000 sọ́wọ́ mi ye so still náà fi mí lẹ̀ ẹni iṣẹ́ tó máa ń lọ gbà tó time kan wọn lọ ọ̀hún ṣe pm mọ́ èmi ni mo máa ń ṣe gbogbo kinní yẹn so èmi náà dẹ̀ fira mi lẹ̀ fún wọn pé bàbá ó dáa bàbá yẹn 220 yìí àníṣe 220 bá fẹ́ yọ odidi fíìmù 220 máa fún mi ní scene tó mad bí pé kẹfẹ́ ṣe dancing kán wá ní kí n fẹ́ ṣe bóyá bí ọmọọṣẹ́ dán ṣe understand ọkọ̀ tó bá ti ka script tó bá yẹ pé wọ́n máa ní lọ́wọ́ scene tó fẹ́ ṣe ń bẹ̀ tó mọ̀ pé tẹ̀ lọ́run tó like máa lọ ka script yẹn mi wà ní rí scene sọ pé tí mo fẹ́ ṣe kò dẹ́ ṣe pé bẹ́ẹ̀ èmi ò sọ ni àkọ́kọ́ náà tó bá fún mi scene kó yá àgọ́ wá ṣe kínní mi ì láṣọ tí mo lè wọ̀ èmi tí ẹ kí mo mọ àgbàlá kárago ni and then mi kì í fẹ́ fi sẹ́ẹ̀tì lẹ̀ gbogbo tó máa ṣe yẹn pé bó ṣàṣì máa move mọ́ after so tí bá wá ní mo fi sẹ́ẹ̀tì lẹ̀ mo lọ ṣe understand na so kò ń tẹ́ mi lọ́rùn tó bá ti wá ní pé kí n bá di location mọ̀ wá ní káṣọ wá lẹ́yìn aṣọ tí màá fi ṣe generator mà tó bá ṣe generator mà máa ṣe pọ̀ mọ́ pm gbà yẹn ṣe understand àwọn onímọ̀ akọ̀ kọ́ ọmọ ta ni ya ọmọ ga sí ni ọmọ ga yà lọ wọṣọ màá kàn lọ wò yá bàbá bá tán ni director máa ní ìwọlé lé. ta ló mẹ́gùn wá. kí ni ìmọ̀ dúdú sẹ́ẹ̀tì pé ṣé mo sọ fún ẹni. bọ̀ èmi jẹ́ ọ̀kan tó pé mi kì í fẹ́ àti nígbà yẹn náà mi máa ń believe kíní kan Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ọpẹ́ láyé Ọlọ́run ló ní. Alhamdulillah. torí mo plan nǹkan fúnra mi Ọlọ́run dẹ̀ máa ń ṣe àmì sí. Alhamdulillah. Wallahi ta'ala gbogbo tí mo plan Ọlọ́run dẹ̀ máa ń fi àmì sí. Alhamdulillah. torí mi máa ń sọ nígbà yẹn pé acting olùlọ́bì kankan tó bá tásìkò máa hard. tó bá tásìkò. máa sọ lọ́kàn àmì so mi kì í kí ẹ̀ mi ìfẹ́ àti títún ìbáni mo máa sá kó ṣe pé mi ò lè ṣe bọ̀ mo máa fẹ́ pé kíṣẹ́ iṣẹ́ àlọ́sẹ̀ ni mi wà after máa ṣe narrator máa ṣe pm máa ṣe ẹ̀kọ́ máa ṣe gbogbo ẹ̀ pé kíṣẹ́ iṣẹ́ move pé tó bá tásìkò so bá tó mi dábàá bẹ̀rẹ̀ prank 220 fóònù 220 mo máa lọ ń lò iPhone 13 Pro Max mo máa lọ ń lò tí bá ti mo lọ látàárọ̀ òdàlẹ̀ fóònù ẹ náà òun náà fi WhatsApp náà I'm telling you baba ló máa lọ fi yá máa mú lọ látàárọ̀ òdàlẹ̀ ìjọ kan ti la fóònù yẹn mọ́lẹ̀ rí níbi tó ti ń lù mí tó yẹ pé ó san báyìí kò tẹ̀ tún stop láti má mú fún mi mọ́ tí mi bá tún ṣiṣẹ́ máa tán tí ò ní lọ ya prank ni torí pé wọ́n pè mí pé wá sórí tá à ń ṣe yìí bọ̀bọ̀ mi bá advise ẹ̀ sùn sórí internet you understand baba mi sọ láti gbà tó ti wà láti 2016 ni o mo fọlọ́run ṣẹlẹ̀ yìí náà ti máa bá mi sọ pé kí n máa lọ ṣe skit kí n máa ṣe skit táwọn ò bá sí níbi àwọn kan jáde lọ tá a ṣe kọ̀kọ̀ máa ṣe skit because tó bá mú ẹ lórí internet ó dáa o tó bá mú ẹ lórí internet ó sì lè ṣe fíìmù bẹ́ẹ̀ni but tó bá kọ́kọ́ fi fíìmù mú ẹ kọ́lọ́ máa kúrú làákàyè baba 220 no tó bá kọ́kọ́ fi fíìmù mú ẹ ó máa dìfẹ́ láti máa ṣe skit o torí wọ́n ti accept as an actor. ṣé ti yé yín ní tó bá wá ń ṣe bí skit ò ní jọ wọ́n lójú because wọ́n ti gẹ́ pé actor náà ní ẹ but tó bá yẹ pé skit ló bẹ̀rẹ̀ tó ń mọ̀ ẹ́ rárá á máa jọ wọ́n lójú pé àtàlíwèrè yìí mo á fi bẹ̀rẹ̀ skit kó tó di pé mo á sọ sí prank àti mo bẹ̀rẹ̀ sí prank náà ọ̀nà tó ń advice mi mo dẹ̀ ṣe prank yẹn ọlọ́dẹ̀ bá mi ṣe àmì sí tó yẹ pé kọ́lọ́run tó wá jọ pé mi náà wá rí owó tí mo fi ra fóònù tèmi ó dà nígbà tí mo tún fẹ́ ra fóònù wọ́n tún fún mi lówó nígbà yẹn tí mo fi lọ bẹ̀rẹ̀ prank yẹn ló fi ń dùn wọ́n jọ tí mo prank wọn wọ́n sunkún jọ yẹn o mo prank wọn. ó yá ẹ ṣàlàyé prank yẹn fún wa. bàbá mo lọ mo lọ rẹ́ǹtì mọ́tò Benz so wọ́n lọ rẹ́ǹtì mọ́tò so ẹni tó ọ̀nà tí mo lè gba rẹ́ǹtì mọ́tò yẹn lè mo sọ fẹ́ nìyẹn pé mo fẹ́ ra mọ́tò bọ̀ èmi ti mọ̀ pé màá fún lówó rẹ́ǹtì ni mo náà mo fẹ́ ra mọ́tò yìí wọ́n náà bọ̀ mọ́tò yìí ó sọ iye tó ń fẹ́ tà mọ́ ẹ ok tá a bá dé ibẹ̀ yẹn pé mo fẹ́ fi surprise èèyàn ni pé kó má worry gbogbo everything paper everything ti wà lọ́wọ́ ẹ̀ pé màá ṣe owó fún bẹ́ẹ̀ pé bọ̀ mo fẹ́ surprise ẹnìyẹn náà so àwọn agbẹ́ mọ́tò yẹn lọ location tó wà àwọn èèyàn ti pè wọ́n jáde gbogbo àwọn ọ̀rẹ́ wọn kí ló Peter Ìjàgbémi wọ́n pè wọ́n yà àwọn gídá náà wà ń bẹ ìjọ náà táwọn èèyàn ti ta tẹ̀kì nígbà ọgbọ́ tuntun ẹni tí ń sunkún pé àwọn
wọ́n máa ń ṣàdá fún mi pé àwọn mọ̀ pé ò tí ì ra mọ́tò ó dẹ̀ ra tiẹ̀ ó ní ọkọ̀ fẹ́ ra mo wá sọ pé mo ti ra tèmi náà pé mo ọkọ̀ fẹ́ fi léyìí pé kí tó announce tọ̀dọ̀ mi fẹ́ announce tọ̀dọ̀ yín náà nígbà tí mo rí pé kíní yóò ṣe sọ fún ọmọ mi bá pè bùtà bítà pé ẹ wá aláyé ti lọ wọnú mọ́tò ẹ má wọnú mọ́tò ẹ má sórí ibú o ẹni jẹ gbèsè o. prank ni o ẹgbẹ́ yẹn kọ́kọ́ gbé gbà tí fún mi náà pé òun ṣe ìjà síbẹ̀ ní sẹ́sì wáwọ̀ ìgbà kí ló ṣe má sì wọnú mọ́tò yẹn wá olórí burúkú yìí ni prank ni o 220 ò lè sọ̀rọ̀ wọ́n kàn ń sunkún ni bó ṣe yẹ kó ṣe bẹ́ẹ̀ fún mi ṣá èrè tèmi dẹ̀ ni pé bàbá ẹ̀yin náà lè advise mi. pé kí ló máa ń ṣe jẹ́ prank yìí. ẹ̀yin náà mọ bó ṣe ń rí lára àwọn èèyàn. káyọ̀ náà tẹ̀ fíìlì ẹ̀ wò. tẹ̀ fíìlì ẹ̀ wò. so àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pé mi táwọn èèyàn para fún mi àwọn tó tún jẹ́ fáǹsì wọn o fẹ́ ṣòfò tá bá ti mú ẹlẹ́niwẹ̀ kíníkan lórí ọ̀rọ̀ yìí tó ń pè mí gidi ni o so mo ṣáà padà wá àwọn èèyàn á lọ bẹ̀ wọ́n tí ó gbà ṣáà láfi yanjú ẹ̀ so gbogbo tí mo dà lé ní ṣá Ọlọ́run and 220 ṣe tó pọ̀ nínú live mi gan 220 ṣe tó pọ̀ gan. Omoga ṣe ti rí ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó wà very emotional torí yínníyínní kí ẹni lè ṣe mí a lot of people tó máa ń ṣoore fún ẹlòmíì ò mọ̀ọ́re ẹlòmíì naturally wọn kàn máa ń wà ungrateful even Ọlọ́run tó dá wa kò gbowó kò gbòbì ẹ máa dúpẹ́ ni ọpẹ́ lọ́lọ́run kan máa ń gbà so tí Ọlọ́run bá wá rán èèyàn sí èèyàn láti ràn án lọ́wọ́ ó máa ń da níyàn kíyàn máa yan Ọlọ́run látara kíyàn máa báwo máa ń sọ kíyàn máa dúpẹ́ fọ́lọ́run bẹ́ẹ̀ ni látara ẹni tó rán sí mi tó ṣe mí lóore torí Ọlọ́run ló máa ń rán yàn. Ọlọ́run fẹ́ kíyàn dúpẹ́ fóun. torí a lot of people mo mọ àwọn ọ̀gá kan nínú iṣẹ́ tá à ń ṣe yìí tó jẹ́ pé wọ́n fẹ́ oore fún ẹ eléyìí ò kì í ṣe because a lot of people have been saying a lot of things podcast interview kìnìkan mo ní ayé sọ̀rọ̀ sókè làwà yìí nǹkan tó bá ṣe lọ́n bá sọ tí ó bá ń ṣe dáadáa bá ṣe jókòó síbi ìbáyẹn sìn tá à ń ṣe fàájì tá à ń ṣe interview yìí tẹ bá gbọ́ pé wọ́n sọ̀rọ̀ yín níbi ilé kejì ńbẹ̀ yẹn àyà yín ò ní já tẹ bá ń ṣe dáadáa but tẹ bá ti wà bàjẹ́ kan síbẹ̀ yẹn tẹ bá gbọ́ pé wọ́n máa ń sọ̀rọ̀ yín bẹ̀ yẹn wọ́n ní ṣé kàn ṣe ìwà burúkú tí mo ti wù yẹn so ló fi dá kí ẹ máa ṣe dáadáa so bẹ́ẹ̀ ṣe sọ gbogbo akitiyan 220 lórí pé kẹ́ lè là Ọlọ́run rí gbogbo ẹ̀ and 220 gẹ́gẹ́ bí ìsọ̀lẹ̀ kan ọmọ mi ni kò kí n ṣe ọmọ mi ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni mo dẹ̀ mọ̀ dáadáa èèyàn tó dáa ni 220 shout out to you you have always been 220 will go out of his own way láti wá support yẹ that's 220 for you he has been doing that for a long time ó máa fi nǹkan tó yẹ kó ṣe lẹ̀ o títí ẹ̀ á lọ máa gbọ́ títí ẹ̀ that's 220 for you 220 wà lára àwọn tó kọ́kọ́ fún mi ní lead role nínú film tó kọ́ the whole story lé mi lórí yes nígbà tá à ń ya fún mi ní lead role the whole movie tó kọ́ the whole story lé mi lórí sometimes in February mo rántí time yẹn so we go way back he has done so much in my own life a lot of times ni mo ti squat nílé 220 you know the story now ká tẹ̀síwájú nínú conversation yìí because me I will tell people I say I don't do interviews we have conversations but unfiltered conversations la máa ní lórí ètò títí tàwa unscripted now as a prankster gbogbo àwọn ọmọ pé pranks ó risky gan ẹ share the most prank tẹ́ ṣe tó risky jù ẹ share pẹ̀lú wa bóyá kan ni bóyá méjì ni bóyá mẹ́ta ni ẹ share pẹ̀lú àwọn ará ilé comprehensively. prank tí mo ṣe tí mo lè sọ pé tí mo lè ní bí méjì àbí mẹ́ta bọ̀ ìkọ́nú ẹ̀ tí mo kàn ṣe tó risky mẹ́rin tó pé àwọn èèyàn táwọn èèyàn fi ń tẹ́ láti máa pè mí pé kí n má yẹ bá ṣe prank yẹn mọ́ so aláyé yẹn mi mọ̀ pálágbá àdúgbò yẹn ni so mi kàn prank yẹn normal ó tẹ̀ sí sá lọ. ṣé ní jọra. ìjọra kọ Ìkòròdú sáìdì Ìkòròdú yẹn. ok. bó ṣe sá lọ báyìí ti máa pé prank ni tó máa wá bá mi báyìí bàbá Ọlọ́run tí ò ní pa mi dé ní àwọn yẹn sì máa ń crop fídíò yẹn ibi tó ti fẹ́ fún mi ní ọ̀pá kan báyìí tó ẹ̀kọ́ ọ̀pá tó fún mi yẹn báyìí Ọlọ́run ló ní kí n bọ́ bẹ̀ ó ṣògan ni o tó ọ̀pá Ọlọ́run ló ní bọ́ bẹ̀ àwọn èèyàn ń crop fídíò dé ní ẹ̀ sì máa ṣẹlẹ̀ sí mi pé má ever I don't understand baba mi go tí ẹ mọ̀ bí mo ṣe rí blow yẹn Ọlọ́run ó dẹ̀ ti pé àwọn guys bó ṣe ń lé mi kiri ní tó fi lé mi kiri máa tó baba ní tó fi lé mi kiri
nítorí lé mi kiri máa tó 5 minutes Ọlọ́run mi mọ̀ bí tó ti rí student. Ẹ sọ fún wọn pé prank ni. Bàbá mi ti sọ lẹ́yìn ìgbà tí mo sọ tán. Wọn ọ̀rẹ́ àwọn crew yín ni. Bàbá ó lé ọmọ yẹn pa máa ń pọ ọmọ yẹn ní O square ọmọ yẹn tẹ̀lé ó lé ọmọ yẹn tẹ̀lé mẹ́lẹ̀ ọmọ yẹn náà tún wá wọ̀ ó lé wọnú kọ́tà. Prank ni prank bó ṣe ń lé wa ẹnu ló gbé ẹ ló máa bọ̀ ọ̀dọ̀ pa mí ọ̀fẹ́ sí kíní. Mo ti mú wọn lé. táwọn wí máa tíìmù dé. Irọ́ ni o. Ọlọ́run bàbá inú compound mi yà wọ́ Ọlọ́run jẹ́ ká já wà ń bẹ̀. Àwọn tó ń lé ní má wọlé yín kẹ́yà tó máa wọlé yín ni. Mo ṣe wọlé ní èmi tí mi kì í ṣe onílé mu tilẹ̀kùn látẹ̀yìn. Inú yàrá oníyàrá. Ọlọ́run bá gbọ́ mo wá kálájà bá wà ní compound yẹn táwọn ìkọlù bá máa sọ. Akọ́kọ́ fà yín yàrá. So ìyẹn ń gbà yẹn mo sọ́kọ́ rí bí pé mo ṣe nǹkan tó pé prank yìí risk káwọn èèyàn pè mí àṣé òun tún ti risk. Mo ṣe kan náà tí mo prank àwọn. Báwo lè ṣe parí fíìmù yẹn bàtà tó wọlé ilé yẹn. Mo ṣe wọlé so àwọn yẹn má wọlé wa kí àwọn woman yẹn mo rọ gbogbo wọn wọlé because ẹ mọ̀ ikú ń lé ẹ kí ló fẹ́ ẹnìyẹn dẹ̀ mọ̀ kó tó bá mú mi mo ti kú. So mo rọ wọn wọlé mo ṣáà wọnú géètì yẹn mo ti géètì látẹ̀yìn màmá ẹ má bínú ẹjọ́ tó ọmọ ẹjọ́ ẹ ní bínú mi ṣáà ń bẹ mo ti ń sẹ́ẹ̀gùn ó ti rẹ̀ mí kò rẹ ẹni tá à ń sọ. So mo ṣáà wá sọ pé òkè ó yá mo ṣáà ń bẹ̀rẹ̀ náà kíni kan ẹ fẹ́ pa mí ó yá ẹ má bọ̀ wọ́n ti fẹ́ pa mí kò wá fi ẹnu géètì yẹn lẹ́nu. Bíbẹ̀ làwọn sọ́dẹ̀ máa dé bá mi. Wọ́n dé o wọ́n tíìmù wọ́n pọ̀ débi pé lára àwọn tó wá dájá aláyé tó alẹ́ ẹ̀ mọ́ ni ó máa ń ṣe kọ́mẹ́dì ni wọ́n máa ń ṣe kíni kan ọ̀pọ̀lọpọ̀ páwọn tó wá mọ̀ mí wà nínú àwọn tó jọ wá yẹn so àwọn náà tún wá ń bẹ̀ẹ́ fún mi gbà kó má bínú kọ́ ẹ kàn imagine káwọn yẹn náà wà lọ mọ̀ mí wọ́n kàn wọ mi bọ́ta àwọn ìyá yẹn kan máa fà mí bọ́ta pé ẹ máa mú nǹkan yín ẹ lọ́rùn. So ìyẹn mo tún wá rí bí pé ó tún lè bọ̀ ìyẹn ò tún wá le tó ti àwọn ọ̀nkíhùn sókù lára mo wá lọ. As a real life. Ẹ̀rùn kò ṣe ọ̀hún kí n sọ òkú yẹn àwa la stage òkú yẹn àfáà yẹn nìkan la fẹ́ prank you understand so àfáà yẹn nìkan ni kò mọ̀ àwọn tó wà lẹ́yìn gan 95% àwọn tó tò ló mọ̀ tó tò sẹ́yìn àwọn tó ń kírun ní ara so òwúrẹ̀ lẹ́gbọ́n kan máa ń pẹ́ gbọ́n yẹn ní àbú ẹ̀gbọ́n yẹn ti fẹ́ báyé mi jẹ́ ẹ̀gbọ́n yẹn ló máa ń pè pé wá ẹnìkan wà lọ prank so bẹ́ẹ̀ mi ṣe prank so èmi òkú yẹn wọ́n ti wé àfáyẹn níjọ́ tí wọ́n náà wọ́n ṣe àtọ́fáyẹn gba àwọn ti ṣe ogun kan náà. ẹ stage yìí. wọ́n ti rú ewé òkú yẹn náà. ẹ wá lọ pa. ẹnìyẹn ń ṣòkù èèyàn ni wọ́n. ẹ stage yẹn. ibi tí wọ́n á náà fẹ́ lò wọ́n ti bẹ̀rẹ̀ ń báyìí èmi gangan wá ṣe bí òkú mo wọ ọjà mẹ́wàá mo wá kun gbogbo kìíní fún mo kàn ṣẹ́jà láti kọ́ náà fún àfáyẹn rí mi báyìí system àfáyẹn dàrú ni. so kíní wá dáhùn tó wá dáhùn alẹ́ tó pé àwọn àfáwọn ń ṣe fídíò nítorí mi àwọn afáàn pè mí kíní wọ kíní kan wọ́n tó bá àgbákò ti ṣàgbákò pẹ̀lú èyí tó ṣe yìí o láyé òní ṣe wẹ́mọ̀ ìwọ làwọn èèyàn máa fi kọ́gbọ́n àwọn kan náà máa sẹ́ndì lẹ́tà sí mi kíní kan pé kí n pàdé àwọn court ọjà sóríṣiríṣi débi pé àwọn èèyàn ṣàbẹ̀rẹ̀ sí ní advice mi pé kí n má ṣerú nǹkan bẹ́ẹ̀ mọ́ kíní so mo wá wò pé prank èmi dẹ̀ rí máa ń láì nǹkan tó bá le èwo mo tún wá fẹ́ ṣe mi máa ń fẹ́ kí bàbá ti bá ráyè láti wá sọ̀rọ̀ ni mo fẹ́ prank president Ọlọ́run bá ń gbọ́ o fẹ́ prank president Bọ́lá Ahmed Tinubu ti bá rí opportunity ìgbẹ́ ọlọ́kan ni ń dún wájú bàbá báyìí bàbá máa jẹ prank. irú prank o lẹ. no ẹ má wọrí àti bàbá náà lè wo interview yìí kí n má lọ gbé expo èyí tí mo wá ṣe tó wá tí mo wá lè jù ní pé tí mo lọ prank ẹnìkan tó la block mọ́ mi lórí. báwo ni ẹ ṣe lọ. ẹni tó yẹ ni pé mo prank ẹ bí ṣe prank mo prank ẹ pé mo ti ó ń dà pé ó ń ra èmi dẹ̀ rè tí bá fẹ́ prank yàn báyẹn mo máa ń try láti make as in máa try láti ẹ máa study as in máa ṣe preparation tó máa solid foundation máa solid gan wọ́n ti bẹ́ẹ̀ mo máa ń sọ tẹ́lẹ̀ mọ́ ni tí bá fẹ́ prank máa mọ̀ bàbá foundation tèmi máa solid ò ní mọ̀ bí tí máa gbà yọ sí even ẹni tó fẹ́ ok ẹni tó fẹ́ máa bá sọ̀rọ̀ gan mo ti lè bá sọ̀rọ̀ ìgbà tí wọ́n kọ́ ok gàgá yẹn ẹni tó fẹ́ ra nǹkan lọ́wọ́ ẹ̀ mo ti wà ń bẹ̀yẹn láti over 5 hours tí mo rẹ̀ tí mo fẹ́ prank bí kọ́mọdé wá bí kẹ́ni tó lóyún wá bí kẹ́ni yẹn wá kó gbọ́mọ dání so ẹ̀rù wá fẹ́ bà mí pé anything can happen pẹ̀lú ọmọ tó gbé dání so màá sáwọn kẹ́mi ìtì wà ok màmá ẹni mo lè wá ìgbà yìí gbogbo ẹni tó bá ṣàtìfẹ́ ra ẹni tó bá ti pé mo ti wá bí mo ti make up ẹ má dẹ nìyẹn ló ń bọ̀ ọ̀rọ̀ sẹ́lẹ̀ mi máa ní kíní kan báwo ni àwọn máa comment báwo ni ẹni yẹn kò ṣe dá lóhùn látẹ̀kan táìmù ti lọ bàbá ẹ ń wo prank ni ẹ wo foundation ṣẹ́ mọ́ bó ṣe ṣẹlẹ̀ ni ẹ máa ṣe preparation yín tó máa ń solid dáadáa tó yẹ pé bàbá mo lè fẹ́ ya prank máa ṣe prank àwọn ọlọ́kadà ó lè jẹ́ pé mo ti mọ ọlọ́kadà 8 wá bóyá náà ọlọ́kadà 8 yẹn tí mo lọ ní kọ́ tàn wá yẹn bóyá 4 ló mọ̀ mí bẹ́ẹ̀ bóyá 4 tó kù ibi tí mo ti fẹ́ prank ọkọ̀ ògbé ìwé ni wèrè lè ó kọ̀ tẹ́ náà lọ ẹ mọ̀ kó work màá tún ẹ tún lọ gbé mi wá màá tún máa fún wọn lówó pé ẹ lọ wọn máa tún lọ so mo láwọn crew tó máa ń bá mi mo láwọn tèmi tó máa ń bá mi lọ ṣe bẹ́ẹ̀ báyìí ṣe ọ̀dà star so ló fi máa ń jẹ́ pé ó máa ń dùn mí tó ẹ pé máa tí mo wá ní mo prank yẹn ó fẹ́ ra nǹkan lọ́wọ́ ìyá yẹn ni so bí òṣèwà ìyá yẹn wá tètè dá ló ṣáà ẹ dá mi lóhùn èmi ti jáde sí ẹ ló bàbá mo ti Mr. Gbọ́láhàn mo ti rí ìkan láwọn tó sáko lọ gbá ẹ̀wọ̀n yẹn o
àlẹ́ kan wò tó sáko lọ gbẹ́ wọn gẹ̀ ó tún wò káàkiri gbé èmi nìkan mọ̀ wá bí náà mọ́tò yẹn kàn dé mọ́tò yẹn kàn tẹ̀ bírèkì ní ògbóró tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí kò tiẹ̀ fẹ́ mọ ẹni tó wà ní mọ́tò mú eré ni bó máa sá wọnú wòrò yẹn báyìí mo ṣáà lé ó tún ṣiṣẹ́ kọ́dà mi tiẹ̀ rí mọ́ ìgbà tó máa fi pẹ́ padà báyìí ó wá ń tẹ̀lé mi prank ni kò sọ kọ́kọ́ ẹ mọ̀ bóyá ìrù ló bá náà I don't know ó ṣáà dákẹ́ prank ni kí ni kò sọ ó báyìí ó ṣáà ń tẹ̀lé wa bọ̀ àṣé ó ti bínú tán ni òjò sọ̀rọ̀ so ibi tẹ́mi tí wọ́n sọ fún àbúgbé àbújú mo sọ yẹn mo tẹ̀lé wọn bàbá yẹn wá prank ni òun sá lọ ni so màtá máa fi wá jáde padà láti wòrò yẹn èmi ò tiẹ̀ ẹ mọ̀ ẹni tí ò bínú kálẹ̀ tó ń bínú ni màá fẹ́ wà very careful pẹ̀lú ẹ̀ pé jẹ́ wà very careful pẹ̀lú ẹni yóò torí mo rí pé ó ń bínú bọ́ kò bínú kò sọ̀rọ̀ àwọn àdúgbò ti tán lára ẹ̀ mi ti máa ti ní kọjú sáà pé bàbá owó tí mo kó fún yín náà pé mi fẹ́ normal kí n compensate ẹ̀ pé owó tí mi ó kàn gbé blọ́ọ̀kù yẹn ni àfi wá lórí mi àtòrí àmọ́ ibi etí báyìí àbú mi tẹ́ mọ́ tábù gbà ó di yáyá gbogbo etí mi báyìí ló bo bọ̀ orí mi ò ṣeṣe so látàkọ̀tà padà bẹ́ẹ̀ gbogbo egbére bó ṣe àwọn padà sẹ́tọ̀ àṣà bẹ́ẹ̀ gan mi mọ̀ pé òun náà dà pé àwọn bí àwọn ẹ̀gbọ́n àdúgbò yẹn ni nǹkan kò ṣe mí jọ yẹn mo kàn lọ treat etí mi ó dijọ́ ẹ̀ after 4 days lóru lórí fífọ́ yìí ṣe bẹ̀rẹ̀ nìyẹn tèmi ti gbàgbé pé òun tẹ̀ ti ṣe nǹkan orí fífọ́ yẹn bẹ̀rẹ̀ níbo mo fẹ́ sá ó ń fọ èmi dẹ̀ jẹ́ nǹkan tó yẹ pé mi ò bẹ́ẹ̀ mọ́ bọ́yìn lóògùn àwọn èèyàn ti sọ mí lẹ́nu pé mi ì lóògùn àwọn tájú wà kó máa ń lọ́ rògùn mi ò mọ́ lò so orí fífọ́ yẹn bẹ̀rẹ̀ pé Ọlọ́run ni ò pa mí kílẹ̀ tó mọ́ ó lọ fà o bàbá wàláì tàláì ó lọ fà bọ́ èmi ti mọ̀ pé nǹkan yẹn ló fà èmi ti mọ̀ pé nǹkan yẹn ló fà because mi kámi kó tí bá mú kó ń bọ̀ ni mo sì lè fọwọ́ gáìdẹ̀ mi ì fi kọ́kọ́ gáìdẹ̀ orí mi direct orí ẹ̀mọ̀ mi ì ló fìlà mi ì tún lo anything so kò dábàá ní pé bóyá mo gbà so orí mi gangan ni but alhamdulilayi adúpẹ́ fún Ọlọ́run jó bẹ́ẹ̀ mi wá lọ so ẹlẹ́kẹ̀ èyí tí mo tún wá tún lé tí mo lọ prank sójà àwọn yẹn náà wá bá mi fà lẹ́yìn ìgbà tí mo post video wọ́n ti bá mi sọ pé kí n má post nítorí ẹni pé àdónà kò yẹ sójà mi fẹ́ lọ prank ìjọ tí mo jáde ìjọ náà àwọn charity yẹn mo mí pé fẹ́ lọ ṣe so bí àwọn gáì bí àwọn bá mi lè rẹ tó ń kiri mi lè àdè gbé mọ́tò lọ tó ń kiri tí mo lè lọ bá pé kí n kàn tiẹ̀ ṣe kí n test ẹ̀ àbí understand so mo á rí sójà yẹn ó ti dúró mọ́nà mo lè prank sójà yìí àwọn tájọ́ wa ṣàṣe yẹn kí n má lọ ẹ̀mí làwọn basket MC Adigun nǹkan kan báyẹn àǹtí àbúrò mi tí ó sì sí láyọ̀ pé kí wọ́n ṣàn bẹ̀rù títí yẹn ti àbúrò mi ni òun lè dúró wájú kò ń dúró lè dúró bí wọ́n ti ń ná mi ó lọ jókòó ní mọ́tò ni kò lè witness kìíní yẹn mo ṣe gbé kíní máa fi ń gbé bí ìjàkà mo ṣe ṣàní má wọrí ó wá lábúrò mi kan Ọládìfọ́ ni gbogbo kíbi tó bá wà lẹ́nìí gbogbo tó bá dáwọ́lé a máa yọ sí èrè gbogbo tó bá ń dùn mọ́ ẹnu ní dìbàjẹ́ o bọ́mọ yẹn àbúrò mi ló jẹ́ ọmọ kékeré sí mi ni bọ̀ mo gbé fún. kí ló ṣe. ọmọ yẹn try fún mi gan òun náà ọmọ tí mi sọ yìí prankster ni o ọmọ tẹ máa mọ ni Ọlọ́run àwọn ti mọ̀ bọ̀ ó máa tún gbéra ẹ lẹ̀ ló bá mi ya fídíò ó máa lo no scoff á lo gbogbo ẹ̀ kọ́ máa ṣàlẹ̀ dàmọ̀ òun ló máa tún lọ bá mi gbé fídíò bàbá mi ní sọ anything fún ó yà lọ ìyàwó lọ yà bàbá kàn fẹ́ pa báyìí ó fẹ́ ya kíní yẹn tán mi ìrírí ọgbà kí ọmọ yẹn rí àwọn sọ́jà yẹn fẹ́ gbẹ̀mí mi àwọn gbogbo àwọn yàbọ̀ ìtọ́jú yìí ó fẹ́ ṣe ibùkún ọ̀nà ó tún bá wọn yọ òun gbọ́dọ̀ yá ni kíní kan mi ní gbọ̀n ẹnu fídíò gbà ọ̀la ìwé mi wo ló ní. so àwọn àmì yẹn nà mí débi wípé wọ́n tún gbé mi lọ. àmì original. Ọlọ́run àmì yẹn dúró ní bá lọ bá mú fóònù bá ní hello pé mo kọ sọ́rọ́ fún pé mo ti rí guy yẹn bọ̀ ó wà pẹ̀lú uniform àmì yẹn kan mo gbé sí ilé ìgbádùn mo rẹ̀ gbé kíní yẹn bí ìjà kamẹ́rà ní ok kò sí wàhálà. ìyẹn dàbí. ó dàbí lọ́ngí báyìí kò sí wàhálà màá fún un níbọn yẹn kan jẹ lẹ́sẹ̀ẹ́sì àmì ẹ̀kọ́ ṣe níbi tí mo ti drop call ló ti ń súnmọ́ mi pé bóyá súnmọ́ báyìí mọ́kọ́ ó ní àwọn kíní yẹn ní ìbẹ̀rù lára bóyá sọ pé wetin you dey talk mi dẹ̀ mọ́ tí mo fẹ́ wí mọ́ mo kàn ká lólo ni wetin you dey talk bí tó ń sọ ẹ̀ báyìí lásán ó fẹ́ súnmọ́ mi máa ní kí àṣé méjì ni wọ́n bóyá yẹn ó dẹ̀ pé bóyá ìyẹn fẹ́ wá ba bóyá yẹn ló ń dódà I don't know ìyẹn ti bóyá ń gbé máa wá bọ̀ mi mọ̀ bóyá ó dẹ̀ fẹ́ fóònù máa wá lónìí àwọn ti dúró èmi ò ṣá mọ̀ so bí tẹ́lẹ̀ tí máa ní kí ìyẹn bóyá yẹn ti máa ń wo báyìí jọ ń ṣe látọ̀kan pé amẹ́rẹ̀ fẹ́ ọ̀hún fẹ́ gbọ́ yẹn o wọ́n fẹ́ mọ tó ṣe tí kejì wọn bóyá ó lé ẹ àbó gbá ẹ létí wọ́n fẹ́ nù ẹ pa ni tó máa lé mi báyìí lásán báyìí ọwọ́ yẹn mo lọ kó sí ìyẹn kàn gbé mi báyìí ni kò tẹ̀ wá bèrè tó ṣẹlẹ̀ ó dà ẹni tí mo prank gangan torí òun mọ tó ṣẹlẹ̀ òun ò fẹ́ ná mi kódà kò fọwọ́ kàn mí ṣé wàá rẹ́ni tó wá gbé mi yẹn. ẹ ti sọ fún pé prank ni. mi tó ti gbé mi yẹn náà mo ti sọ pé prank bọ̀ ìyẹn ṣàfẹ́ mọ̀ pé ìyẹn fi ẹni tí mo prank gangan ẹ mọ̀ kò tí ò dà pé ta ni ẹ ta ló rún ẹ wá ìyẹn tẹ fẹ́ ó fẹ́ interview mi. ó fẹ́ listen. bọ̀ ìyẹn ò tẹ gbọ́ kankan gbàgbó bí gbàgbé wọ́n nù mí pa wọ́n ṣe wá gbé mi sí mọ́tò sínú ọgbà tí mo sọ yẹn àbúrò mi yẹn náà
ó fídíò ní àwọn míì yẹn tún lé ó sá lọ ó tún padà wá ó tún gbé Ọlọ́run wọ́n wá gbé mi lọ Ọlọ́run wá fi obìnrin kan ṣe gàrí tíra mi jọ wọ́n gbé yín lọ wọ́n gbé mi sínú wọ́n gbé mi lọ lady kan mi ìmọ̀ rí ó kàn wọnú márùn ẹ̀ pé sẹ́ ẹ máa gbé àwọn méjèèjì lọ ẹ nà mí ẹni yìí fáǹsì ẹ̀ ni mo jẹ́ sẹ́ ẹ máa ń wo fídíò ẹ̀ sẹ́ ẹ jọ Ọlọ́run pé ẹ jọ òun fọlọ́run bẹ̀yìn ẹ jọ kíníkan mi ọ̀n gbọ́ o ọ̀sán mọ́ ọ̀sán fẹ́ kíkọ́ àwọn máa ṣe léṣe o gẹ́ẹ̀ ni ẹ̀nà mi ẹ ṣe mí léṣe òun máa tẹ̀lé yín lọ bí tẹ́ máa ń gbé lọ mi ìrírí láyé mi mo fọlọ́run tó lẹ̀ mí búra ìjọ tí màá kọ́ fojú kan gẹ́ẹ̀ náà nìyẹn so lédi yẹn tẹ̀lé wa títí kò fi wọ́n lẹ̀ o àgbà tó fi mí lẹ̀ òun ìjọ ń gbé mi lọ. tí lédi yẹn ò bá tẹ̀lé yín. wọ́n ń gbé mi lọ ni so wọ́n àgbà tó kíní mi tí mo tún wá fi ṣe wọn tún fẹ́ gbé fún mi kíní props wọn tún fẹ́ gbé fún mi gẹ́ẹ̀ tó tẹ̀lé mi a tún fẹsẹ̀ yìn tẹ̀lé máa rú wa náà ṣe wàá gbé kíní yẹn fún mi so gbogbo ìgbà yẹn mi ò mọ̀ pé nǹkan ṣe mí so ìgbà tí mo wá délé mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé wọ́n ná mi gbogbo táìmù mi tí mọ̀ pọ́n ná mi after àgbà yẹn tí mo ti mo lẹ́gbọ́n mi kan sójà tó kọ́ gba nọ́mbà mi àwọn pípín yẹn gba nọ́mbà mi ìpè fídíò yẹn mo gbọ́dọ̀ wọ́n wá tẹ nọ́mbà mi sórí fóònù mi wọ́n wá fi flash ara wọn ó wá wọlé wọ́n wá ní tí bá fi lè post ẹ̀ ipa àwọn màmí yẹn pa àwọn gẹ̀ẹ́sì ó wá lẹ́gbọ́n mi kan navy nìyẹn so ìyẹn wá bá wọn sọ̀rọ̀ pé àbúrò náà so àwọn àni òkè mo lè post ẹ o pé bọ̀ ọ́ ní ọ̀dà ìpáná lọ ṣiṣẹ́ kan ẹ̀mọ̀ náà ọ̀dà ìpáná lọ ṣiṣẹ́ kan jẹ́ yẹn ọ̀hún ló kíní orúkọ wọn báyìí tó máa wà láyé àwọn ẹ̀mọ̀ káwọn náà tó bá sí duty wọ́n máa tàbí play safe so ó ní pé tó bá yẹ pé orúkọ yẹn bá wà láyé àwọn ni àwọn ò ní ẹ̀fọ́ gbà láyé kí n post ẹ pé bọ̀ kìlọ̀ pé nígbà tí mo tó wá post ẹ̀ tán oríṣiríṣi sójà tó wá bẹ̀rẹ̀ sínú DM mi. àbàrà náà sọ yìí mo kú omi tí mo ń gbé mo lọ jòkó sọ́dọ̀ mọ́ sí mi wọ́n ní tọmọdé bá pé kú àdàjẹ́ tó bá pa kíní kan àdàjẹ́ bá pààrọ̀ gidi gbà àgbẹ̀ akóbè mọ́lé mo lọ jòkó sọ́dọ̀ mọ́ sí mi fún like bí a month. mọ́mí yín mọ ọmọràn tẹ dá. ọmọràn tí mo dá mo kọ̀ wálẹ̀ o gbà kí wọn. ṣé kò sì kárí ilé ìjọba jókòó. bọ́ bí mo ṣe wà á bẹ̀rẹ̀ mo tún bó ṣẹ́ mọ́lẹ̀ o wàá tún pa àwọn tèmi wá bá mi bí a tún máa wọ gbòòrò lọ́fẹ̀ẹ́ náà so bàbá mi alhamdulilayi mo really dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fọ́jọ́ tèmi so gbogbo so but no bó ṣe ṣe prank yìí náà a máa ṣe fíìmù. of course. a ṣe bẹbẹ ìdọ̀sí ẹ̀ má bí náà ga o ẹ má gbàlejò very soon. ọmọ tó bá kàn try láti prank mi ọmọ mo ṣe lè mi. bẹ́ẹ̀ni. ọkẹ́ mi ò sọ ọmọ my 12. bẹ́ẹ̀ni ọmọ mo ṣe lè mi. bẹ́ẹ̀ni. ọmọ tó bá kàn try láti prank mi ó lè jẹ móró. so ẹ jẹ́ ká tẹ̀síwájú. ó dùn mí mú kí ni yẹn wá. kí ni ṣé props ìjàgàbà yẹn. ìyẹn tún kọ́ tún ní kankan ẹ máa sá kábàkábà. torí pé tẹ bá gbé gẹ̀ẹ́sì ẹ máa ọmọ mo ṣe lè mi. bàbá yàrá sí ẹ máa sá kàkiri gbẹdú lé yìí. ok bí kúlò lóko ni níta kùtẹ́ mi. sí wàhálà ẹ̀yin lẹ pè mí o. jẹ́jẹ́ lèmi náà jókòó. ẹ ti sọ sí pé bí kúlò lóko o. o challenge yẹn. so lọ́jọ́ iwájú sàmọ́ o. ọmọ mo ṣe lè mi ní o ṣe 220 o. watch out my people watch out my people. so nǹkan kan ṣẹlẹ̀ ní táìmù kan. okay sir. ẹ try láti raise support fún yàn kan. okay. a wá rí fídíò kan tó go viral then ó dà pé Abul Abel support yín kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ni situation. bàbá kan ni mo ṣe fídíò fún gbà yẹn. okay. so kọ́lọ́n fún ọ̀nkẹ́ bàbá náà ti padà jẹ́ lọ́wọ́ nípele ọjọ́ tì ní. bàbá yẹn ti kú. so bàbá yẹn jẹ́ lára àwọn tí mo ti ṣe fídíò fún pé bóyá pé mo prank gbígbé mo test yẹn so tó pass so bàbá yẹn jẹ́ nǹkan tó yẹ pé fídíò ẹ̀ go viral gan látara pé Abul Abel rí fídíò yẹn so nígbà tá Abul Abel máa tí mo ṣe fídíò bàbá yẹn tí mo post mo kàn rí ẹnìyẹn tó kàn message mi pé kí n send number mi Abul Abel ní TikTok ó wá jẹ followers yẹn wà ní 1000 plus. àwọn fake yìí tún ti dé. Abul Abel ó bá ní kí n send WhatsApp ó ní kí n send number mi mo á sọ síbẹ̀ pé ṣe rí Abul Abel àbí fake ẹni yóò wá reply mọ́ ó dẹ̀ sì rí mi ẹni yóò máa reply ó dà n bá send number mi kò pẹ́ mi kàn rí number yẹn normal call hello báwo ni bí ṣe gbọ́ òun yẹn bẹ́ẹ̀ mi náà yes sir dáadáa ni sir Omoga no after like before gbà yẹn no kó tó di ok wọ́n ṣàbá mi sọ̀rọ̀ báwo ni ṣe Omoga ni sir mo ní Omoga ni sir wọ́n ní ok ṣe orí bàbá tó ṣe fídíò fún ẹ orí di touch mi mo ti di pé voice yẹn voice Abul Abel ní lóòótọ́ ṣe understand but mo ń wo pé àwọn people yìí tó máa ń ṣe kí ni wọ́n ya wèrè gan kò sí nǹkan lè rọ ṣe understand kọ́má padà prank so ti yé yín ok ẹ wọ́n mọ̀ tó yẹ kí n fọ́ ọ̀nà ok ọmọ tó ṣẹlẹ̀ nínú orí ìtọ́sí wọn náà wúra dúró irú bàbá tí ò rí náà àbọ̀mọ̀ ẹni mo ní kàn mọ́ mi ní ó dẹ̀ ṣe nǹkan báyẹn nínú mo fẹ́ fún bàbá yẹn 1 million. wow 1 million wáyà èmi ni wọ́n ẹ̀ ń bẹ̀ mí náà bẹ̀ wọ́n ní ok wọ́n ní
màá dẹ̀ fún ọ náà ní 500,000 mi ni irọ́ ni o. ọlọ́ọ̀ mo yá okay sir pàtí mo kọ́ ìtàn báyìí mo ní ẹ̀yin wèrè ẹ̀yin onírọ̀ òṣì mo kàn jùbọ́ lẹ́ni ẹ̀yin fake Abu Abel. wàláì mo kàn jùbọ́ lẹ́ni oríṣiríṣi nọ́mbà tí mi ní lọ́wọ́ kan pè mí mo ní ẹ̀ wọ́n ti lo nọ́mbà mi ẹ̀ ní kú èmi ti wà ń ta agáyìn tó dé èmi lẹ fẹ́ gbá so oríṣiríṣi nọ́mbà ọ̀nù nọ́mbà tí mi mọ́ kàn pè mí ni ìgbà tó yá mo kàn ní wẹ́ jẹ́ ń gbé kan hello no Abu Abel náà tún padà pè ń bá gbé hello mo ní send account number o send ẹ̀ kí ló ṣe mo ní ẹ sàn mo ti send network ní o ìjọ ní ok mi ní ti send ẹ̀ mi náà send ẹ̀ ní WhatsApp ń gbà yẹn send ẹ̀ WhatsApp ń bá lọ sí WhatsApp ó bá gbé picture sí DP mi ó ti lo picture Abu Abel ẹ ti ń wọ kí yín tó pé ẹ bẹ́ẹ̀ mi náà bẹ́ẹ̀ mo tún ju fóònù ẹ̀ padà pé mi ní send ẹ̀ ó kàn dé kan náà àwọn ọ̀nà nọ́mbà tó pè mí wọn kàn mú kan rẹ̀ kẹsẹ̀ gbélé ìkàwé bí kẹ́yà ìsinmi máa fi járọ ìyẹn tó fẹ́ lo nọ́mbà mi hello kan ní hello ava sọmọga ni ọmọga ni wo Instagram mo ti lọ mú nọ́mbà ẹ o Abu Abel ti post ẹ ní Instagram ó post video bàbá kan tó ṣe pé òun fẹ́ help bàbá ẹ mo kàn ju fóònù ni mo kàn mú big phone mi mẹ́ta sáré lọ sí Instagram ni ẹ mọ tó wá jẹ tó kọ́ sí òkè náà ni pé nígbà tí mo ti rí kíní ẹ̀ náà mo ti lọ Instagram Abu Abel mo ti message báyẹn kò tí post mo message pé bàbá sẹ́yìn ni ẹ̀yin lẹ̀ ń bá mi sọ kàn wá reply gbogbo kíní ìlọ́wọ́ fẹ́mi náà ni kọ́ ìwé ọ̀ àwọn ọmọ eré wo ni tó bá tún mi pé wá gbé pé Ọlọ́run jẹ́ ṣé pé bàlá nù mí so gbàtọ́ wọn Abu Abel ti post mi gbóhùn wá mi mo kàn lọ sí mo kàn bá ní page ẹ̀ ní gbó post bàbá yẹn pé ẹjọ́ ẹni tó bá mọ ọmọ ẹni yìí o kó DM òun èmi ni o. mo kàn fóònù mo kàn lọ WhatsApp mo kàn sáré lọ send account number ni mo kàn tún bẹ̀rẹ̀ sí ní pè ní ẹmọ tó tún fọ́ ni. ọ̀gbẹ́kọ̀. níbi tẹ́mi ti lọ ń search fún no ibi tí mi ti WhatsApp mi dẹ̀ yàgò tí n bá sí WhatsApp kọ́ ò ní wọlé níbi fóònù tí mo ń lò ń gbà yẹn aláyé tó ti pe fídíò kọ tó fi lè gbé fídíò kọ aláyé ni mo bá ń pe fídíò kọ padà aláyé ò bá gbé mi lèmi bá mi àwọn village people ti ń wà lèmi bá mi bàbá mo dẹ̀ ti send account number ẹ̀kọ́ náà báyìí mo kàn rí receipt ni gbáhùn mo ti rí receipt kí tó rówó 1.5 million lẹ́yìn ìgbà yẹn aláyé ṣe wá pè mí hello mo ṣe àárí owó yẹn 1.5 million bàbá nígbà yẹn mo gbá rí láyé mi mo fọlọ́n bá búrẹ́ eyín direct owó yẹn ó jókòó. bàbá nígbà tí mo ń sọ yẹn èèyàn kan tó fún mi 200,000 yìí náà ni ẹ̀gbọ́n mi kan ọ̀gá mi bàbá mi this item kọ́lọ́n bá túbọ̀ bá ti ogún àlàáfíà tẹ̀mí gígùn kọ́lọ́n bá bless ẹ̀ gan ló fún 200,000 yìí mi ìgbàdúrà ìdílé ayé mi. ẹ gbàrú káàṣì yẹn kó jókòó sínú àkáǹtì yìí. níbo ló fẹ́ gbà wọlé kí ló ṣẹlẹ̀ ẹ káyìí náà. mo mọ yín ẹ mọ̀ kórí ètò la wà. ẹ nígbà yẹn náà ẹ bá rí 5,000 mo ti gba mílíọ̀. àdúrà wa náà ló gbà lórí. bàbá ọ̀gá mi so mo ṣe àyètò láti ṣe kí ni mo kàn hàn yínú lé pé mo ṣàgbákò mo kàn ń pa àwọn tí mo mọ̀ ní ẹni tí wọ́n kọ́ pé àbúrò mi yẹn ọlá tí mo sọ pé Ládìfọ́ ni ẹ ló Ládìfọ́ ni Abu Abel máa ti sẹ́yìn fún àwọn ọmọ ní ìyẹn dẹ̀ láwọn àdúrà kan tó mọ sáré ṣe ọ̀gá mi mo ti ń bọ̀ bàbá ọdún ẹ̀jìn mi rò kó tó 15 minutes tí mo fi rí àwọn èèyàn wá ń celebrate mi mọ́lé ọdún ọ̀ máa ń gbọ́ láti ní Ọlọ́run yẹn sì ń pè mí ní èèyàn Abu Abel ní WhatsApp number mi lọ́wọ́ torí máa ń status wọn bọ́ ẹ mọ̀ àwọn èèyàn tó busy mo ṣe bàbá opportunity ni mo fẹ́ rúra mi wọlé pé màá dọ́mọ Abu Abel tipátipá bọ̀ èrò pọ̀ mi ìrọ̀lẹ́ ìwọlé mi rí mi dọ́mọ Abu Abel tipá mo máa message máa pè wá ṣe ó pẹ́. bọ̀dí ẹ̀ tó nù kan ní nǹkan. ó tó bàbá mi wọ́n ní bàbá rẹ̀ ní bálà ọ̀là kì í yá 500 gbà wo fóònù náà mo fi rà ń gbà yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. gọ́tàmáyé sọ ni pé ó dá kéèyàn máa ṣe dáadáa. bẹ́ẹ̀ni inú kọ́ńtẹ́ǹtì náà fi ṣe kọ́ńtẹ́ǹtì yẹn pẹ̀lú bàbá yẹn. bẹ́ẹ̀ni òun ló fa àlùbáríkà tí Abu Abel fi ríranrin yìí. wàhálà àti gbà yẹn dẹ̀ kìíní yẹn ohun tí bá ṣe fídíò fún yẹn Ọlọ́run fa àlùbáríkà sí. bó ṣe rí gangan nìyẹn shout out to Abu Abel. ẹ ṣé gan, thank you for your support. Presido, God bless you always. Respect, shout out to you. Now people like you tẹ máa ń ṣe pranks èmi ò mọ àwọn liver tẹ máa ń ní tẹ máa fi ń ṣe gbogbo àwọn pranks tí ẹ máa ń ṣe yẹn prank yìí wo lẹ ṣe tó go viral tó jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ yín èwo ni torí ọ̀tọ̀ ni kéèyàn ṣiṣẹ́ kó risky gan ọ̀tọ̀ tún ni kéèyàn ṣiṣẹ́ kó lálùbáríkà it could be one prank tẹ kàn ṣe tí kò really wà risky bẹ́ẹ̀ yẹn tó kàn máa go viral èwo gangan ló fún yín ní breakthrough iṣẹ́ kan ló máa ń ṣílẹ̀kùn èwo gangan ni. fídíò tí mo lè sọ pé mo ṣe nígbà yẹn tí mo lè sọ pé ó go viral gan òun náà ni ti
tí tó ti ń kírun sókùlà tí mo sọ yẹn so ó jẹ́ àmọ́ pé nǹkan táwọn èèyàn ṣe fídíò lé lórí ni tó wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀ lóríṣiríṣi àwọn tiktoker so wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ gan ṣẹ̀dá sáà even gan mo rí àwọn tó ń láìkì mi gan tó kí mi ìmọ̀ kan láìkì mi tó pé fídíò ẹ̀ ló yẹ kó sọ gbà bí mo ṣe nífẹ̀ẹ́ yín tó ẹ̀ bá dẹ̀ máa ṣe nǹkan báyìí so àwọn èèyàn ó jẹ́ nǹkan tó ń rìn gan àwọn èèyàn ṣe fídíò lé lórí gan àwọn àfáà gbogbo ẹ̀ so ó jẹ́ káwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó mọ̀ mi ó jẹ́ kí n tún wá di ọ̀pọ̀lọpọ̀ ọmọ àfáà bẹ́ẹ̀ni ó sọ mí lọ ọmọ àfáà lórí inú fídíò the same video bẹ́ẹ̀ni so nice one yes sir. Abala tade yìí abala celebrity phone call ẹ máa gbé fóònù yín ẹ máa wá wo èèyàn tó popular bíi tiyín ẹ máa wá pè wọ́n ẹ kàn máa shout out wọn lórí ètò ó tán. tó popular bíi tèmi. èèyàn tó popular. tó ní mo gbé iṣẹ́ mi popular. Popular Ọlọ́run ti gbàdúrà yín. èèyàn tó popular tó popular tó kàn jẹ́ tí wọ́n mọ̀. táwọn èèyàn wa nílé tí wọ́n mọ̀ ẹ máa pẹ́ nìyẹn ẹ máa kí wọn. táwọn èèyàn wa nílé mọ̀. celebrity phone call la máa ń pè famous phone call. tọ́ndẹ̀ máa gbé. tọ́ máa gbé o mo mọ̀ èèyàn kan mi pé bóyá àbúrò mi àǹtí ẹ bá mú fóònù. ẹ mú fóònù wá ẹ̀yin ará lé mo fẹ́ kí angon torí mo mọ̀ pé àlejò wa wọ́n máa pèèyàn tó popular bíi tiwọn a máa bá wọn sọ̀rọ̀ abala celebrity phone call la wà bẹ́ẹ̀ ni ó máa lé kínkà yes àwọn aráalé ń dúró we are waiting patiently yes so. ṣé mo lè gbọ́ ọ̀rẹ́ mi. tó bá ṣàti popular. ok tó rọrẹ́ mi lè mi fẹ́ pè. à ń dúró a wà ń bí. à ń dúró tó bá ti wá rìn ẹ máa wá sọ ẹni tí ẹ pè fáwọn ará ilé. ṣé kótó irọ́ tó bá ti pick ẹ máa wá kí wọn a máa wá gbọ́ a máa gbóhùn ẹni yẹn. ok. ó rìn gàbí. ó rìn báyìí. ẹ máa fi sí speaker. ok so àwọn ará ilé máa gbọ́ Ọlọ́run jẹ́ kí ẹ ń tẹ pé kàn gbé o. ok. wọ́n gbé. ó máa. wọ́n gbé. kí ló ṣẹlẹ̀ tọkùn yìí ló gbé fún mi. ìwà èèyàn náà ni ìwà kí ni ọmọ ló máa ń jẹ́ kò ríǹgì ni ó ṣẹ̀fẹ̀ ríǹgì ni ó ti ríǹgì báyìí. ok Ọlọ́run á jẹ́ kí wọ́n gbé. ó ti ríǹgì ẹ má fọ. hello ọ̀rẹ́. how are you. fine sir. ọ sóríire. àmín. àmín sir. ọlọ́lá àlùbáríkà tó pọ̀. àmín sir. God bless you. Mo wà lórí ètò kan ni so wọ́n wá ní kí n pe celebrity tí mo bá mọ̀ so mo wá ní sáré pọ̀ mọ́ mi dáadáa kan. ta ni yẹn tẹ bá sọ̀rọ̀. Ọlámídé MJ ni à ń bá sọ̀rọ̀. MJ ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sir. wọ́n wà lórí ètò ni a wá ní celebrity phone call náà wá náà máa pe celebrity tí àwọn mọ̀ náà fi pè yín ẹ fi jẹ́ wa ẹ ṣé gan o ta pè yín tẹ jẹ́ wa. Olúwa ló ṣe sir. ẹ kú ètò náà. ẹ ṣé gan ẹ káwọn ará lé. gbogbo ilé mọ kí o Ọlọ́run á gbàdúrà gbogbo wa àmì ṣe lásán lágbára Ọlọ́run. àmín àmín. Ọlọ́run á yọ ọmọ pé yín o. àmín. ẹ ṣé gan. ẹ ṣé gan ọ̀gá mi kò ní bàjẹ́ sá. ẹ ṣé gan thank you. bàbá mi mo ti kó lórí ètò bàbá yìí jọ. so ẹ̀yin ará ilé ẹ ti rí bí ó ṣe ń lọ celebrity phone call ni àlejò wa wọ́n ti pe MJ. bẹ́ẹ̀ ni àwọn ọ̀gá mi ló ṣí ọ ni. bẹ́ẹ̀ ni àti bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ ká round ètò yìí up kí ni the most challenging experience yín in the course of your career bóyá acting ni bóyá content ni. ok n tí mo lè sọ tó yẹ pé jẹ́ nǹkan tó yẹ kí tó fẹ́ jẹ́ nǹkan tó yẹ pé ó fẹ́ kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá mi lórí nǹkan tí mo ń ṣe náà ni pé that the same 2013 tí ọ̀gá wa Kevin IKEDUBA sọ mí lọ́mọga tó jẹ́ pé ìjọ yẹn ni mo ti rí pé mo ní nǹkan kan tí mo fẹ́ jẹ́ lójú ọ̀nà tí mo rìn so after that location tí mo máa lọ ibẹ̀ ni ẹni tó producer yẹn ló pè mí pé òun fẹ́ ṣiṣẹ́ understand
so mo wá lọ sí location yẹn so ọ̀gá mi kan ló ń ṣiṣẹ́ ń jọ́nà lọ so a máa ń pè wọ́n ní Simon Yas so àwọn náà ń ṣiṣẹ́ so wọ́n wá pè mí pé kí n wá sí location yẹn tó orí sẹ́ẹ̀tì yẹn náà láti pàdé sẹ́ẹ̀tì tó ti sọ mí lọ́mọ ga yẹn náà àwọn òdèbẹ̀ ṣiṣẹ́ o ṣé máa wá bá mo ṣe wá lọ tó láti orí sẹ́ẹ̀tì yẹn làwọn ti like mi so mo ṣe wá lọ sí iṣẹ́ yẹn so iṣẹ́ méjì náà yà wọ́n wà nù láwọ̀kọ́ ṣe understand so hotel tí mo dẹ̀ sínú room tí mo tẹ̀ inú room táwọn crew sùn tí mo kàn rà ń pọ́ lọ́wọ́ pé kí n wá sùn ibẹ̀ ni mò ń sùn so bàtà wọn parí iṣẹ́ yẹn tán èmi wá bí pèsè ti tán ni mo wá lọlé so bàtà mo wá délé ní nǹkan bíi 9 alẹ́ so mo kàn rí kọ́ símò ni ìpè hello Omoga ń bó ló wà mo ní pé mo wà ní mi ti wà nílé ọ̀nà ṣé o mọ̀ pé mo ti fẹ́ yá ṣe níṣẹ́ a máa continue lọ́la máa ya máa bẹ̀rẹ̀ second movie lọ́la kí ni wọ́n ó yá mo sí ń bọ̀ sàmúsùn mo kàn sọ fún màmí pé mo fẹ́ sáré máa lọ pa pé wọ́n ní mo sì níṣẹ́ nígbà tí máa débẹ̀ yẹn mo kàn wọnú rúùmù tí mo forúkọ bo director kan láti bá ṣe wọnú rúùmù yẹn tán rí mi báyìí kí ló wá ṣe ń bí ṣùgbọ́n tí wàá nu fíìmù tán ta yà parí òkè o tún fẹ́ wà nù lẹ́kẹ̀jì ojú òkò tó máa ń bá yín káàkiri nìyẹn kí ló fẹ́ máa ṣe mẹ́ ọ̀yá kò sí fíìmù tó máa sùn ọ̀yá bọ́ta. alele. bàbá gbogbo tá à ń sọ yẹn àti wà ní bíi tó 12 alẹ́. lóru. so wọ́n á bọ́ta pẹ̀lú ìbànújẹ́ yẹn ẹ mọ̀ kí nìyẹn wíìkì mi gan débi pé àbí mi ò ẹ mọ̀ bí pé kọ́ máa hàtì kan àti pé àwọn òtí ẹ̀ mọ̀ láti kú mẹ́ ṣé mo bí máa wíìkì yín so pé àbí nǹkan tí mo ṣe bí àmọ̀ director lélẹ̀ kò lè rí mi tán tí bá mọ̀ ọ́ ṣe ni kò ní lé mi so bóyá lé mi nìyẹn nígbà tí máa délé ń jọ́ náà mo délé bí àbí tó wọ́n lásìkò òdu so máa délé bí tó wọ́n nígbà tí máa délé mo ì lè sọ fún ìyá mi pé everybody ti sùn àdúgbò ti dá wọ́n ní kí ló ṣẹlẹ̀ mo ní láti parọ́ fún wọn ẹ̀mọ̀ nítorí fẹ́ kó ṣe tẹ́lẹ̀ mo ní láti parọ́ fún wọn pé gbà tí máa fi débẹ̀ mi bá wọn mọ́ ṣe lọ wọ́n ti travel lọ pé travel iṣẹ́ yẹn pé travel náà ti bẹ̀ lọ ṣe ṣe understand so tó ti bá sọ fún wọn pé àwọn lè mi kó bẹ̀ ni ṣe rò pé inú ìyá yẹn á dùn ọmọ ní kí n continue láti máa ṣe so kí ni yẹn jẹ́ nǹkan yẹn kan tó yẹ kó mi lè gbàgbé lójú ọ̀nà tí mo rìn yìí but alhamdulilayi mo dúpẹ́ fọlọ́run lé ni kò sí tẹ́ tó máa ní wá wí tí mi ní máa sọ tí mo sọ torí pé kí ni gbogbo tẹ́ téèyàn bá ṣe dáadáa sí mi ni mo máa ń ṣe wá sí fúnra mi pé ṣé orí ń tọ́ ṣe sí ẹ̀ ṣé inú ẹ̀ dùn àbí máa ló dùn má ṣe bẹ́ẹ̀ fún yàn ìwọ náà dúró ló pé ìjọ kan ìwọ náà gbọ́dọ̀ irú ẹ̀ máa wá ìwọ náà gbọ́dọ̀ ṣe dáadáa bẹ́ẹ̀ o téèyàn bá ṣàbùrú fún mi máa ń gbà ṣòrí ó dùn àbí máa gbà ó dùn mí má ṣe fún yàn o so àti gbà yẹn ni mo ti wí because kò jìnnà síra wọn n tó dùn mí inú gan jù lájẹ́ mi nínú láti ojú ọ̀nà tí mo rìn yìí òun ni pé tí bàrà Kevin ṣe fún mi n tó wá bà mí inú jẹ́ jù lájẹ́ ní ojú ọ̀nà tí mo rìn òun ni tí director yẹn ṣe fún mi so méjèèjì wá jọ tira wọn ó dàbí ìgbà tó yẹ pé o ti kọjá báyìí ó yá máa lọ máa rántí ẹ̀yìn méjèèjì yẹn. tibitire ni Ọlọ́run dá ilé ayé yìí now táìmù kan Bisola Badmus àwọn kankan ṣẹlẹ̀ àwa rí pé ẹ ń try láti support Bisola Badmus a rí gbogbo akitiyan yín ní táìmù yẹn kí ni àwọn kan tó ṣẹlẹ̀ báwo lẹ ṣe ṣe ẹ fún àwọn aráalé ní back end story yẹn. n tó ṣẹlẹ̀ ni pé ṣe ilé ọ̀rọ̀ ìyá mi Abisola Aduni Badmus mo fẹ́ ó ti nígbà kan mo fẹ́ ya fíìmù ni ṣe understand so mo wá try láti sọ fún 220 pé àmì fẹ́ ya èmi tí ẹ mọ̀ pọ́n sick mi ò mọ̀ lórí àwọn ti sick tó bí 3 years èmi wá lọ bá 220 pé àmì fẹ́ ya fíìmù kan kí mo lè fẹ́ kí àti Bisola support mi kan 21 náà pé báyìí pé wọ́n wà ókè bó rẹ̀ wọ́n jẹ́ pé but tí bá lọ bá wọn náà wọ́n máa fẹ́ ṣe so ó rẹ̀ wọ́n ṣe tó yẹn ó rẹ̀ wọ́n bá mi ọ̀dà sọ́dọ̀ ó ti rẹ̀ wọ́n ti tó 3 years o pé so but tí bá sì fẹ́ lọ náà pé mi fẹ́ lọ ṣe pé mi nídìí kan lọ́wọ́ wọ́n máa sì fẹ́ ṣe torí mi mọ̀ níyàn tó àtìlẹ̀ ìgbà tí mi tẹ̀ ti jẹun kankan àtẹ̀yìn ọkùnrin tí mọ̀ mi wọ́n ti ṣe birthday fún mi rí ẹ̀yìn náà tán dáná tán ga aṣọ fún mi tán ṣe aṣọ fáwọn èèyàn tán wá bóyá invite àwọn èèyàn so wọ́n dẹ̀ mọ̀ mí bí kankan ju pé mo wá kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá mi pé ókè oyà wọ́n dẹ̀ mọ̀ mí mọ́ àwọn èèyàn pé ókè àwọn yìí dẹ̀jọ́ mọ̀ nǹkan tó yẹ pé lóyà wọ́n ṣe nǹkan bẹ́ẹ̀ fún mi so nǹkan báyìí ṣẹlẹ̀ sí wọn máa tó jẹ́ kí n débẹ̀ so nígbà tí àwa lọ tí wọ́n ti fẹ́ kí n lọ ni mo ní ìwọ ẹ̀ máa tẹ̀lé mi ẹ̀jọ̀ mo bẹ̀ wọ́n gan àwa jọ lọ nígbà tí a máa débẹ̀ mo rẹ̀ mi tẹ̀ra àwọn kan dání so nígbà tí mo wọnú compound mo kà ṣé wọn yẹ́dọ̀ ṣọ́ọ̀kan sí ìgbé mi àwọn mọ́tò wọn tó ti ní gbogbo mọ́tò tó wà ń bẹ àwọn ti ta so àti bẹ̀rẹ̀ ara mi ti ń gbọ̀n bàtà tí wọ́n á débẹ̀
tí wọ́n sọ pé nǹkan báyìí ni mo fẹ́ ṣe nǹkan báyìí ni mo fẹ́ ṣe mo dẹ̀ ní support yín ṣe rí wọn ti sọ̀rọ̀ omi ẹkún ti ń gbọ̀n mi torí wọ́n láti máa sọ fún mi pé owó tó wà lọ́wọ́ nígbà ẹ mọ̀ ọ̀rọ̀ tó ti kọjá ṣá so nǹkan tó fà á ní táwa fi lọ ṣe understand ní pé kí o yá o ká lọ so báyìí wá sọ kíní ajá nǹkan tó tọ́ọ̀tì èmi gan pé kí nǹkan tẹ́mi tẹ̀ ní kíni àwọn rí i pé lóòótọ́ èmi náà ti gbọ́ pé ó rẹ̀yìn bọ́ mi ìmọ̀ kó tó báyìí bọ́ mo tún wá sọ pé mo fẹ́ ṣe nǹkan ẹ̀sùn wá ní gbogbo tó kù lákàntì yẹn fẹ́ fún mi pẹ̀lú bẹ́ẹ̀ ṣe lówó lọ́wọ́ náà wọ́n á sọ fún mi pé mọ́tò náà tó wà pé àwọn ti ta kíní kan tó wá sọ fún mi gbà yẹn náà tó ti sọ fún mi bọ́ mi believe so mo sunkún gánjọ́ yẹn but alhamdulilayi pé mo dúpẹ́ fọlọ́run so lẹ́yìn ìgbà yẹn àwọn èèyàn kọ̀ọ̀kan náà tún àwọn ọ̀gá mi lóríṣiríṣi ọ̀gá mi Mr. Ford àti Biola so àwọn náà dìde so pé alhamdulilayi dúpẹ́ fọlọ́run mo rí àti Bísọ́lá lé nínú mi ń dùn alhamdulilayi omi agbára ẹ ṣe gan tí a pè yín ní orí ètò tí ẹ jẹ́ wa torí ẹni mi máa ń dùn tí èèyàn bá ń ṣe dáadáa especially àwọn èèyàn tí a jọ wà torí kò sí ìdùnnú nínú pé kéèyàn jọ wà kéèyàn kan máa ṣe dáadáa kéèyàn kan máa ṣe dáadáa bó ṣe rí gangan ni so àwọn fáǹsì yín lé àwọn ṣé ẹ ti ṣe fíìmù kan ni àbáwọn kan wo lẹ ti ṣe tẹfẹ káwọn èèyàn mọ̀ ẹ fi opportunity yìí ẹ fi sọ fún àwọn alálẹ́kẹ̀dẹ̀ kí àwọn fáǹsì yín. tó ṣe náà ni pé mi ò tí ya fíìmù kankan ju pé mo kàn ní plan so plan tí mo ń ṣe yìí náà ni and a lot of people mọ̀ pé mo ti even nínú àwọn tó ń ṣe fíìmù bàbá àwọn tó pọ̀ wọ́n wà tó mọ̀ pé mo ti wà nínú ojú ọ̀nà fíìmù rárá tó pé mo kàn ń pa wọn pàdé lórí títí ọlọ́dà nu fíìmù nsìn wọn mọ̀ pé mo wà náà wọ́n kàn bí pé kọ́ńtẹ́ǹtì ló ń ṣe àfàwọn tó ti jọ wà tó ti mọ̀ mí ti pẹ́ tó ti pẹ́ yẹn so náà mọ̀ pé ojú ọ̀nà yẹn ni mo wà ṣe kọ́ so òun ló fi dífá fún gbogbo àwọn tó jẹ́ fáǹsì mi náà 95% wọn náà mọ̀ pé mo ní fíìmù ní mi so ojú content creator prankster náà fi ń wò mí but mo kàn fẹ́ ṣọ́ọ̀kì wọn ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ tí mo lè ṣe wọ́n kàn mọ̀ pé mo prank ni but mo fi àsìkò yìí sọ fún yín pé onífíìmù ni mí o officially kó má bá yín lójijì nígbà tí a bá rí nǹkan tí mo bẹ̀rẹ̀ sí ní jù torí láìpẹ́ láì jìnnà ọlọ́run má fi kú tó yáwọ́ pa wá o ọlọ́run ló lẹ̀ mí o ó lè dọ̀lá lóòótọ́ kọ́lọ́run gbà o ṣọ́wọ́ mi yé so but ẹ̀mí gígùn a máa pray fún náà ni but kò sí ní tó ń jádùn ẹ̀mí gígùn èèyàn máa ń gbàdúrà kéèyàn lówó èèyàn máa ń gbàdúrà kéèyàn lọ́lá èèyàn máa ń gbàdúrà kéèyàn kọ́lé èèyàn ń gbàdúrà ẹ̀mí gígùn tó bá tásìkò máa lọ o tó bá ṣàdó lẹ́nu gbọ́dọ̀ má jẹ́ ń kú ọlọ́mọ jẹ́ ń kú ọlọ́jọ́ ẹ̀mí gígùn kí nìkan tó bá délé tó bá jẹ́jọ́ yẹn náà ni bàbá gógó ṣé ti yé so ìdí nìyẹn táwọn sọ pé àṣà àwọn máa ṣe náà ni pé kọ́lọ́n ṣàlò bọ̀ láìpẹ́ láì jìnnà bàbá wọn máa gbàlejò sí yẹn bó ṣe máa jẹ́ náà ẹ̀yin tèmi nílé lóko ẹ̀yin fáǹsì mi ọ̀hún ṣé kiri tẹ́nì kan máa lọ post mi àbíkọ̀ tẹ̀lé kọ́mẹ́ntì rọ́bìṣì àwọn lọ́ndà kọ́mẹ́ntì mi lọ́ndà post mi àwọn fáǹsì mi máa ń gbà ya ni mi ìmọ̀ tí mo ṣe àwọn fáǹsì mi àwọn gbọ́n pa ẹ̀yin tèmi kò ní bàjẹ́ fún yín èmi náà ni mo gan entertainment ó ti yé yín the wèrè prankster kò ní bàjẹ́ fún yín mo really appreciate yín ogbó tẹ́ ń ṣe fún mi ẹ̀ ní wálẹ̀ ẹ túbọ̀ máa bá mi wo àwọn pranks wà. pranks no wọn lọ option wọn lè jẹ lómi òun náà máa jẹ ànànú mi ní bẹ̀ wọ́n fún yẹn àwọn lọ option bàbá mi wọn lọ option abẹ́ ẹ̀ ní jẹ́ wọ́n máa jẹ but mo fẹ́ kọ́ máa bá mi wo YouTube yíyan ni o orúkọ yẹn ni mi o. Unscripted Jeff Owolewa my boss always call him Jeff MC or Jeff. Kò ní bàjẹ́ mọ́. Ó bàjẹ́ tí. God bless you sir. God bless you sir. Thank you so much for your support. Yes sir. Mo pè yín ẹ jẹ́ wa God bless you. Ibi tí ọlá yín dé kò ní takú síbẹ̀. Òkè ló máa lọ. Ògo yín tó ń tàn kò ní wọ́kùn kò ní agbára Ọlọ́run. Wọ́n ti ń ṣe pranki wọ́n kó sí wàhálà kò ní jẹ́ titi yín. Àṣelà ni ẹ tẹ̀ ti ṣe là bẹ́ẹ̀ ni ẹ bá tún máa ṣe là sí ni bó ṣe máa jẹ́ nìyẹn. Thank you so much. Ẹ̀yin tí wà nílé as we come to the end of this show, this sizzling hot episode of Unscripted with Jeff Owolewa. God bless you for watching. God bless you for dropping those beautiful comments. Jeff Owolewa is my name. Love you. Peace out. Please subscribe to my YouTube channel and press the notification button.